kó má bá yẹn rárá ni o. When you meet in Libra, you think àwọ̀ àlàlàlà ṣó mọ̀ pélé ayé yìí kò lọ títí. Hello everybody. Hello everybody. Hello everybody. Hello everybody. Hello. Ẹbí mo ṣe ń yán. Ẹ dákun àwọn wo ni wọ́n ń bú mi o nígbà tí mi ò sí nílé. Nígbà tí mi ò sí nílé, ẹ̀yin wo lẹ ń bú ìyá yín? Ẹ̀yin wo lẹ ń bú ìyá yín nígbà tí mi ò sí nílé? Hello. Ẹ̀yin wo lẹ ń bú mi nígbà tí mi ò sí nílé? Ẹ káàsán o. Gbogbo Ẹ ilé káàsán. mo kí yín o, ṣé wàá pa. Mo wà. Wọn ò ní wà mí pa ṣùgbọ́n mo wà. Mo like yín gan. Kò sẹ́ni tó bú yín o, Mo wà. nígbà tí yín o. Wọ́n náà ń bú mi o ṣùgbọ́n mi ò gbọ́ nǹkan kan. Mo gbà Èmi tí ò gbọ́ nǹkan gan. kan. Mi ò gbọ́ ń pa. Wọ́n ti dé mi létí lọ. Wọ́n ti dé mi Àṣàkẹ́. létí lọ. Wọ́n ti gé bí Bẹ́ẹ̀ni. Àṣàkẹ́ lọ. Wọ́n náà ń bú mi. Ta ni ìyá láyé ẹni tó ń bú mi? Ẹ wo kò Èyí sẹ́ni tó tó bá bú bí yín. ìyá ẹ̀ re máa bọ̀ lórí pílásọ̀mù mi kó wá bú mi bẹ́ẹ̀. Má lọ síta. Kò sẹ́ni Tán tó bá lè bí bú yín. gúdù mọ́ fádà wọn dáa ẹni kan máa bọ̀ wá sórí pílásọ̀mù Tẹ́ni Ọmọ Ológo. Kán wá bú mi torí pé wọ́n lè sọ pé ń bọ̀ wá arrest mi. Àwọn wo àwọn wo ló fẹ́ arrest? Akálòlò àwọn panelist ẹni wọ́n ń bọ̀ wá arrest mi sórí rẹ̀ burú ni. Èmi Tẹ́ni. Wọ́n lè ní ẹni tí mo gbé wá ní ẹni tí ó wá níjẹ̀ta tó join panelist mi Mr. Ades. Wọ́n lè sọ pé èmi ni mo mọ̀ script ni àjọ wá ṣe múlẹ̀. Tán bá tiẹ̀ ń fi gbogbo ẹ̀gbìn yẹn lo èèyàn. Bí sẹ́bì tèmi Tẹ́ni wá ni. Anyways, ẹyọ ọmọ ìjọ mi hallelujah, happy Sunday for everybody o. Happy birthday o. Happy Sunday to everybody yín o. Happy Sunday to everybody o. Ẹni tí ìyá láyé ẹ bá lórí bẹ̀ kó gbórí wọlé kó wá sọ lójú mi pé èmi ló bá wí. Ta lògùn fẹ́ pa nínú yín? Èwo nínú yín ló ní orí láyà tó wá gba pèèyàn lórí wèrè ó sì wèrè wo ló lórí láyà? Bàtà máa wí ẹni Ades is a fake ẹni fake ni Ades. Ó sì wèrè wo ló gbà yín láàyè gan? Olórí burúkú ó sì wo gangan ló gbà yín láàyè tó wá dé kẹ́yìn olórí burúkú tó ẹ jẹ́ host ẹ̀yin panelist wèrè tẹ́ ẹ join rẹ̀ tẹ́ ẹ sọ fẹ́mi Tẹ́ni Ọmọ Ológo èmi Tẹ́ni na mi ń bọ̀ ní sùúrù o jẹ́ kí n bọ̀ o ẹ̀yin ọmọ ìjọ mi ẹ dọ́bù táàpù o ẹ̀yin ọmọ ìjọ mi hallelujah o hallelo ẹ̀yin ọmọ ìjọ mi dá hallelo ẹ̀yin ọmọ ìjọ yìí dá ń bọ̀ o àwọn ò gbọ́ nǹkan kan o orí wọn ti gé mi létí lọ ọ̀rọ̀ dẹ̀sẹ̀ ń bọ̀ o jẹ́ ò bóyá náà yìí ti tàn lẹ̀ orí mi ní fẹ́ kí wọ́n máa kan lẹ̀kùn mọ́ mi lórí òkè wọ́n bá ti fẹ́ kí n tan náà
fáànù mi bọ́ sápá bí yíjú sọ́dọ̀ mi kó máa fẹ́ sèmi nìkan lára òròjú sì ló ń pa mí kú lọ. Níbi tó rí pé mo ń ṣe fàájì nínú ilé mi dé mo tún gbẹ́sẹ̀ sórí tébù tó bá tún gùn mí màá tún gbélé màá gbé sórí tìbí màá wá ṣẹ̀ṣẹ̀ mi báyìí so tó fi mọ̀ pé ń gbélé ayé mọ́ yànù ẹ̀yin lẹ wá lé ayé mọ́ yà àsìkò tó wọ́n ní ẹ sọ wípé wọ́n máa gbé Tẹ́ní lórí ọ̀rọ̀ Adẹ́sì tó wá sórí panelist Tẹ́ní níjọ́ wo tó wá síbí ẹni fake ni wípé kì í ṣe original ẹni fake kẹ́ni mú tí kí n tó já ẹnìyẹn bọ́ọ̀lù lẹ o ta ni host náà èwo nínú yín ló ń bú mi èwo nínú yín ló ń bú mi mo ti kọ síta èwo nínú yín ló lórí láyà tó gba host wèrè láàyè kán máa wá bú mi lórí panelist wèrè tó dálẹ̀ àwa wí tán ẹńtrẹ́tì ní Tẹ́ní pé ọlọ́pàá máa gbé mi Tẹ́ní how many times tí mo ti sọ fún pé ọmọ rẹ̀ ni mí wọ́n fi mí bọ̀ rẹ̀ àtúnwá wí tán ẹlẹ́ni tó wá síbí ẹni fake ni ṣùgbọ́n mi ò blame yín ẹni dà tèmi àti ti di woro sí woro ti dìjà kọ́tìsì kódà ọjọ́ ń bọ̀ lolúwa wí tá a bá ń ṣeré níta màá sọ fún pé mi ò ṣe kọ́tìsì mi ò sínú ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n agbé mi wọ gbódù mo dẹ̀ tẹ fá mo ní ifá mo dá fá mo tẹ fá wọ́n ṣẹ́fá fún mi ọmọ àǹtí mi wọ́n ṣẹ́ ifá fún mi wọ́n gbé mi wọ gbódù wọ́n tẹ̀ mí gbogbo tí n bá ti ṣe àṣegbé ni gbogbo tí n bá ti ṣe àṣegbé ni o ti travel gbogbo tí Tẹ́ní bá ti ṣe lórí app yìí yálà blue black red green purple àṣegbé ni white gan pẹ̀lú tí ń ṣe Twitter àṣegbé ni. Olùsọ̀rọ̀ gbé lórúkọ tí bàbá mi ń jẹ́ èmi gangan ni àṣegbé gbogbo tí bá ti tẹ̀ àtẹ̀gbé ni sẹ́mi lè fẹ́ máa halẹ̀ mọ́ lórí áàpù wípé ọlọ́pàá kan bọ̀ wá gbé yín ṣé ìyàwó rẹ ni mo ń ṣe ṣó mi lọ jẹ́jẹ́ mi èèyàn wọlé nígbà tá a sọ̀rọ̀ dé ibẹ̀ ní kọ́tìsì ló pa Mohbad and I will never say that àwa wí tán mo mọ̀ pé lórí burúkú ẹ̀yin ti ń wù mí ni ok ẹni fẹ́ẹ̀kì ní Ades ìwọ tó sì ṣe fẹ́ẹ̀kì tó ní tó gbé kọ́tìsì sójú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ń bẹ̀rùn àtìyàwó Dàrósà àbí Àjíkẹ́ àbábíkẹ́ ló pẹ́ olórí burúkú ni ẹni sọlórí burúkú ni ẹni ìwọ náà lọ sábẹ́ wọn ò mọ̀ pé wọ́n lọ pé àwọn Dàrósà ló wà lábẹ́ wọn àbọ̀ lórí burúkú rò pé ń dá ọmọ ni sórí ẹ̀ burú rí ó dáa ntí dọ́dọ̀ tiẹ̀ ìwọ tó níwò kì í ṣe fake ẹ̀yin tẹ́ ní fake lèèyàn kan tó dẹ̀ kì í ṣe fake why can't you kí ló dé tí ìwọ yẹn kí ló dé tí ìwọ yẹn ìwọ tó ní fake ni mí yẹn so ń gbọ́ mi ìwọ tó ní fake ni mí yẹn tó ní fake ni Ades ìwọ tó dẹ̀ kìí ṣe fake why tí wò gbójú tiẹ̀ síta why tó jẹ́ pé fake profile ló lò tí ò sí fọ́tò ẹ̀yẹ wọ́n ní mo check fọ́tò yín mo rí pé nígbà tó ń sọ fún gbogbo ẹ̀ náà sẹ́yìn sí mi mo padà lọ́wọ́ profile yín yẹn lẹ́tà mo wá rí pé fake ni yín torí pé mi ò kí dúró tí n bá wá sọ́ndà rẹ tí n bá rí pé ẹ̀ sọ̀rọ̀ tí mo rí pé ẹ fẹ́ máa múrọ́lẹ̀ àbí ọ̀rọ̀ òye yín tí n bá jọ yín láti ẹ̀ láì ti yín omi ìpè mi àti ìjọ ń ta
orí lórí panelist tẹni ọmọ ológo orí lájọ tí mo ti ń jà fún justice for Mohbad tí mo ti wà pẹ̀lú Mohbad tí ti ń jà láti bí ọdún kan lé ǹjọ́ orí mi rí kí n gba anti justice láàyè lórí panelist mi ẹni anti justice wọ́n ti ẹ̀ ní jẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn gan mọ level wọn ó mọ̀ wípé ó máa ní nǹkan téèyàn rí kan tó wá sọ́dọ̀ ọ̀rù yín wọ́n lè wá sírú ọ̀dọ̀ tèmi kò lè jọ ó lè ṣé wọ́n sọ pé àwọn ò lè wá ni wọ́n ní lè wá arú ẹ̀ torí pé èmi go ní rìnrìn bẹ̀ṣẹ̀bẹ̀ torí pé wọ́n lè sòṣì wọ́n ní fẹ́ fi igi pákòrò mú wọ́n dẹ̀ ní fẹ́ fọta gígùn fọ̀dí débi tán máa láwọn fẹ́ fi tábà wọ́n ní fẹ́ fi kàtíkè sójú ńgbà tí wọ́n ní fẹ́ ya wèrè gbogbo yín lẹ́ ń gba àwọn anti justice orí panelist ní tẹ́ máa ní kán máa sọ̀rọ̀ torí pé ń wá fíù náà orí lórí lọ́rọ̀ tèmi rí ni mo ò ní gbà yín because mo mọ̀ pé kò sọ̀rọ̀ tó fẹ́ gẹ́lẹ̀ lẹ́nu yín òṣì ni àtijọ́ tẹ́ ti ń sọ̀rọ̀ tẹ́ ti ń gbé wọn wá sórí panelist yín ṣe bọ́n tún túlù ó ń tọ́nu ọpọlọ yín dànù ni ẹ̀yin nǹkan tẹ́ ṣe tẹ́ rí rédèdè ẹ wá sọ fẹ́mi pé ọlọ́pàá lórí áàpù yìí dákun jẹ́ ń rí sí ọwọ́ rẹ o mo bẹ̀ yín ni o ẹ jẹ́ ẹ dán mi wò o torí mi ẹ mọ̀ pé mi máa ń láìkí kéèyàn dán mi wò èmi máa ń láìkí kéèyàn gbé mi sáré gidi gan ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ẹnu ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ẹnu no be mouth I don't like so you know social media èmi ò like kákànjọ́ máa exchange ẹ ti ní kí lẹ ń pè ẹ ti ní Curtis by Curtis lẹ máa fi ṣe ẹgbẹ́ wò èmi ìṣẹ̀lẹ̀gbẹ́ òkùnkùn mi ò sínú Curtis mo ò dẹ̀ bú ẹgbẹ́ kankan you know mo ò sí nínú ẹgbẹ́ mo ò bú ẹgbẹ́ kò sọ̀rọ̀ ẹ̀ tó kàn mí pẹ̀lú ọlẹ́ẹ̀lẹ́gbẹ́dé ọ̀rọ̀ tá a sọ ń jọ yẹn ni arákùnrin yẹn fi gò kó dẹ̀ kan ìmọ́lẹ̀ sí tó pọ̀ tó bá yẹ pé torí wọ́n tú àṣírí pé ìmọ́lẹ̀ ló ní ilé lẹ wá lọ disguise ẹ lọ bọ́ sábẹ́ fake profile ẹ wá sọ pé ẹ̀yin ni Curtis ṣé Curtis a máa gbójú pamọ́ àbú ẹ̀bẹ̀ tó jẹ́ bàbá ńlá kú bàbá yálà yín olórí general presidentia fúnra rẹ̀ gbọ́n gbójú pamọ́ gómìnà mọ presidentia àbí ó máa bú president máa bú wọ́n dẹ̀ mọ tó belong sí wọn fọwọ́ kan kò gbójú pamọ́ náà wá ìtẹ́yìn ọmọ ṣepọ̀ṣepọ̀ ẹ̀yìn olórí burúkú mọ́sáfà ní ìwà ń gbójú pamọ́ àwọn tó bá délé dé nǹkan rọ́gẹ́dì wọn ní gbójú pamọ́ they will come out for you rọ́gẹ́dì ò lè gbójú pamọ́ náà wá ìtẹ́yìn inú mẹ̀yìn kẹrẹ́dẹ̀rẹ́dẹ́ gbójú pamọ́ tẹ̀ wọ́n fẹ́ máa halẹ̀ máwọn èèyàn ní kọ́nà pé àwọn kan ẹ̀yìn kan àtúnwáwí tán wọn fẹ́ lọ lo black ọlọ́lọ́ haxi ọlọ́gbà ké síwájú torí pé yẹn jẹ́ ẹyẹ ìwọ́n fẹ́ sọ pé àwọn fẹ́ sọ pé ayé nìwọ̀n kò ní yẹ torí pé àwọn èèyàn àwọn tó bá jẹ́ original ayé ẹyẹ wọn ní gbójú pamọ́ wọn ìwúwà wúlúgánsì they don't behave like a nuisance on social media sí àbú ẹbẹ ó respect ara rẹ̀ bí tó bá ti rí máa nìyára máa lọ jẹ́ ni Davido gan lábídé gan pẹ̀lú ìwárí pé ó ra máa ń lọ tí ẹ lè rí wọn kán máa wà olówó ni wọn ẹ̀yin olòṣì olóòórùn náà lẹ máa ṣe rádaràdà náà ẹ máa lẹ́yìn kan ẹ̀yin kan Curtis ò kì í wùwà bí wèrè bá àwọn tó nítumọ̀ tán mọ̀ túmọ̀ tán pè ní kinní wọn ìwùwà rédèrèdè tí wọ́n ní pé mọ́ kàn wọ́n mọ́ fọwọ́ kàn wọ́n mọ́ dọ́dọ̀ wọn tó bá tọ́ wọn wá gbé fún ẹ bọ̀ wọn ní dọ́dọ̀ ẹ wọ́n ìtẹ́yìn fẹ́ máa da tẹ́ fẹ́ máa fi orúkọ tí yín bà àwọn ẹni lẹ́ni lórúkọ jẹ́ ẹ fẹ́ máa bà àwọn èèyàn lórúkọ jẹ́ òwò ń halẹ̀ mọ́ èmi tẹ́ni ìyá yín lèmi jẹ́ èmi ò sínú àwọn tẹ́ máa halẹ̀ mọ́ ẹ ọlọ́pàá gbé ta ni oh my God abẹ́mi tẹ́ni sẹ́mi lọ́lọ́pàá fẹ́ gbé abẹ́yìn èmi lọ́lọ́pàá gbé orí yín ti dàrú Tinubu tí ń ṣe bàbá ńlákù bàbá yín àwa tẹ̀ sójú ẹ̀ nóbì àwa míì mo tẹ̀ síbẹ̀ MC Olúọmọ tó ń to yín dẹ̀ ní Èkó mo gbé náà wojú MC wọn gbé mi dé Nàìjíríà ẹnu la fi sọ ìdí la fi jòkó àìmọye àwọn gómìnà yín nù Nàìjíríà àwọn gómìnà àwọn ọba gan tó bá ṣe bálabàlágà máa ń sì tí wọn dáhùn pé ọba bàbá ibi ìbáyìí ni ẹ jòkó sí bàbá ẹ má lọ báyìí bàbá ẹ má gba ọ̀nà bí tẹ́ ẹgbẹ́ má ha mọ́nú ẹlòfẹ́tọ̀ kí ló ń ṣẹlẹ̀ èmi mo ti rọ̀ ṣètò pé mo wà lórí black cap mo kàn wá gentle èmi lọ sọ pé wọ́n gbé wálé ṣó o mọ̀ gbà tí wọ́n ti má gbàgbé pé fracas ló tírẹ́ẹ̀nì mi o àyè fracas ń bẹ o bẹ́ẹ̀ bá ṣe gbé wèrè wọn bẹ́ẹ̀ ń bí ẹ jáwèrè ní ẹ̀dẹ̀ ń halẹ̀ ẹlẹ́mi mo gbéyàn wá fún àwọn èèyàn ní lámbà ṣé ìgbà tí má nìyẹn wá tó tọrọ owó lọ́wọ́ yín ìgbà tó dé bíbá ẹ só ní kékeré ẹ dá owó fún òun ìbéèrè ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ wà lórí àpùjọ náà
ẹ̀yin tẹ́ wà lórí app ńjọ́ tá à ń sọ ẹ̀ ṣé adẹ́sì gba owó àbọ̀n donate owó kódà gift gan àwọn èèyàn go fún ní gift àwọn èèyàn go fún ní gift eléyìí tó jẹ́ pé tí ẹ̀yin èèyàn bá dé orí app àwọn èèyàn táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ máa da gift bò wọ́n pàpàpàpàpàpà ẹ máa sáré máa fún wọn ní gift wọn ò fún ní gift kankan bí ọ̀rọ̀ tó dẹ̀ sọ̀rọ̀ tó make sense lọ́rọ̀ lọ́gbọ́n kò bú ẹnikẹ́ni náà má nìyẹn ò bẹ́nikẹ́ni gà náà ẹ́ má nìyẹn ò bú ẹnikẹ́ni kò dẹ̀ bá anybody jà wọ́n ẹ̀tẹ́yìn kan wá lọ kóra yín jọ yín tí ń wù mí torí pé ó tú àṣírí yín pé ẹ máa jẹ ìyá orí yín ọ̀nà bọ̀ wá gbé yín na mí gbé ta ni mo rò pé àwọn wèrè tí àwọn wèrè tẹ́ lọ bá wọn tẹ́ lọ sórí àwọn dìdìrín tẹ́ lọ sórí platform wọn yẹn tẹ́ lọ sórí app wọn they don't tell you wọ́n mọ̀ mí àtijọ́ gbéná ojú ara wa nínú ayé ní 2020 ní 2020 they know who they call ẹni ọmọ ológun I know they tired àbọ̀nbà mi ṣe yín nobody should disturb me oh nobody should disturb me I don't want any call I don't want any disturb what's that kí ló ṣẹlẹ̀ gọ̀gọ̀ ẹ̀dẹ̀ wá ń disturb mi ń bọ̀ wá o ẹ má dá wọn lóhùn. kí ló ṣẹlẹ̀ ẹ ṣí eré ni ẹ̀dẹ̀ wá kéèyàn dẹ̀ máa wà kó máa wù wá ní tí ọlọ́pọlọ ẹ ti lọ ẹ tọ́pọlọ ẹ ti yòrò sẹ́mi bẹ nínú wọn ni a ní wọ́n lẹ̀ mo kàn ń dédé ní gbogbo chat gbogbo voice note wọ́n dàbò mi tán ní kí n máa gbọ́ mo ní mi ò dẹ̀ wá bẹ́ni yìí dáa host tó gbá wọn wèrè aláṣọ fífi wọn tó pe àwọn aláṣọ dúdú ìwà gan mi ìbáwọn kan jà nínú wọn rí mi ta sí host ẹgbẹ́ mi. àwọn aláyé jàdá àwọn tó máa ṣòfò dànù àwọn tó máa ráre ẹ̀yin àti tani àtàwọn tani àwọn tani olórí burúkú tó pe rẹ̀ ní kú tó máa ṣòfò fáwọn tó ní tó ń gbé mi ṣe pé èmi àti mọ́mì èébú làárọ̀ yìí àti olórí burúkú tó ń pe rẹ̀ ní kú ò ní ṣoríire ò ní dáàbò ò ní ṣoríire ò ní lálùbáríkà ògùn máa pa anybody yìí ni ẹ̀yin olórí burúkú àwọn olórí fi fọ́n kọ̀rọ̀ sọ lórí áàpù yìí ẹ̀ ní ṣoríire ayé yìí máa bàjẹ́ ni. tẹ bá rí nǹkan tó fi ojú èmi àti mọ́mí temperature rí láàárọ̀ àti tẹ́ni. mọ́mí ẹ má bínú mo mà bẹ̀ yín lórúkọ náà ẹ mà ní tẹ́. mo rí yín Lizzy mọ́mí Lizzy Àrólé mo rí yín níbẹ̀ mo rí yín níbẹ̀ wọ́n blọ́ọ̀kù mi ni wọ́n blọ́ọ̀kù mi ni àwọn olórí burúkú àwọn aláyé bàjẹ́ àwọn ṣòfò dànù àwọn ọmọ rẹ kírun ó dà yé ó wá ń bú ẹgbẹ́ ìyá ẹ̀ ó ń bú mọ́mí temperature ó ń bú ẹgbẹ́ ìyá ẹ̀ àwọn tó pé tẹ́ bá rí mọ́mí temperature lójú ayé ṣe lè dúró tì wọ́n ni ẹ wá ń bú wọn ó bú Lizzy Àrólé mọ́mí Lizzy Àrólé náà àwọn olóòfò ayé yìí máa bàjẹ́ náà ní ṣoríire. àwọn tí wù mí ní ayé wọn máa bàjẹ́ ni. ogun máa pa yín ni. ilé ayé kánálà tó wà yẹn Ṣàngó máa pa wọ́n èmi mo sọ bẹ́ẹ̀ Òṣogbo nìkan èmi ni mo sọ Ṣàngó máa pa wọ́n. àwọn ibẹ̀ yẹn ṣe pé àwọn aláṣọ pọ́n bíi tàparò táwọn aláṣọ pọ́n bíi tàparò yẹn lè ń bá sọ̀rọ̀. olóòórùn ni gbogbo ẹ tí wọn. ẹ jẹ́ sọ̀rọ̀ mú bọ̀ kó tó wá di wípé mo máa láò yín kẹ́ ẹ sọ̀rọ̀. 5 kápsà. wẹ́ẹ̀ mọ̀ wípé nínú ayé yìí àwọn nǹkan kan wà nínú ayé yìí tó jẹ́ pé àwọn èèyàn máa ń rò pé gbogbo èèyàn lèèyàn máa ń yọnu sí. Mi kọjá yé mi nobody can come to my platform and insult my host my colleague you can bring later say it's a colleagues torí wípé ọ̀rọ̀ Mohbad ló jẹ́ kẹ́ ẹ jáde wá máa di host Mohbad lẹ́yìn náà fi di panelist I'm not like that I've been talking before your mother lórí social media mo ò dẹ̀ jàjà tèmi mo ti gentle ẹ bèrè lọ́wọ́ àwọn wèrè tán wá sábẹ́ yín àwọn wèrè tán jọ yín they will tell you pé tẹ́ni ọmọ ológo ọmọ tó ta àwọn tó tún wọ́n sí yín tó tún fi lè fún mi ní orúkọ lẹ́wọ̀n tẹ́ ẹ tó jọ ń gbèjà tó fi lè sọ pé màkànákì lélẹ̀ orírú ẹ̀ rí mo bá wọn lórí app ni mo bá wọn lórí blue app nítorí kìí ṣe black app lórí blue app mo bá wọn bẹ́ẹ̀ ọmọ àǹtí mi so nígbà tí mo wá bá wọn lórí blue app yẹn mo lé wọn léré o so mọ̀ pé kéèyàn bẹ́ẹ̀yàn lórí blue app kó wá rí wípé ọ̀rọ̀ tí eléyìí sọ ọmọ eléyìí tó gbó lẹ́nu jù wá lọ o kó káwọ́ sókè ní mi ṣe fún lésì nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ wù mí lọ ni mo ṣe máa ń fi respect pé ẹni yìí kí ni ẹ fẹ́ pé ẹni yìí wọ́n ní tí kinní kan bá bù fún ni
tí fá bá kì fún awo ìwọ náà kì fún wọn padà n tó ṣẹlẹ̀ nìyẹn pé ó kì fún mi torí kò rí mi pé mo kéré sí lọ́jọ́ orí kò rí mi pé mo tún kéré nínú pé mo ṣẹ̀ dórí hápù wọn mo ṣẹ̀ dí àárín wọn tó fi lè mú ọwọ́ ẹ̀ tó sí fìlà tó káwọ́ sókè pé no mo gbé fún ọmọ yìí mo fún ẹ tán tó bá léèyàn sọ̀rọ̀ àwa ti ń sọ̀rọ̀ mo tún fún ọmọ yìí onídọ́kọ̀tàdé ìyá tí dọ́kọ̀tàdé ń jẹun tó sì ń gbà lọ́wọ́ mi respect fún mi ni kò sí pé bóyá nǹkan tó ṣe dà ìdí tí mo tó ṣe bá kì fún mi mo máa ń kì fún yàn padà bèè lọ́wọ́ àwọn tó níyín mo ti rọ̀ mí ìsọ̀rọ̀ mọ́ wá kúrò bẹ́ẹ̀ ń gbanú inú Yorùbá nation lọ wọ́n sọ fún pé tẹ́ni ọmọ olóògbò kéré nínú ayé abẹ́ ìyá wèrè èmi kọ́ ni mo gbé èèyàn wá o. I take them they give me. mi ò gbé anybody wá sórí áàpù yìí mi ò gbé anybody kí ni mo sọ mo ò gbé anybody ọmọ àǹtí mi mò ń sọ̀rọ̀ lọ níbí bá ẹni tó bá wà lórí ètò mi níjọ́ náà gbogbo yín ò ní sórí burúkú tí yín ò ní bàjẹ́ happy Sunday o ẹ̀yin ọmọ ìjọ mi hallelujah o happy Sunday o ẹlẹ́dàá àwọn ọmọ yín ò ní gbàbọ̀dé ẹ ní fojú sunkún ọmọ tí wọ́n bá ń pé wàhálà àti ìdààmú nítorọ́ kò ní kàn yín kò ní kàn àwọn ọmọ yín gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kẹ́ ẹ lálùyọ nínú ayé tó lóhùn ò ní jẹ́ kí ṣe àwọn ọmọ yín ó sojú wọn máa sànkú tọmọtọmọ ni ẹ̀dá tẹ́yìn ò lé tó ń lé yín ẹni tẹ́yìn ò rí tí wọ́n rò tó fẹ́ máa dayé yín láàmú ọ̀run máa dayé wọn rú lórí àkùtà wà yìí tó jẹ́ pé jẹ́jẹ́ mi ni mo wà mi ta sí òsì bó bá ṣètò ẹ tó bá ti ta sí mi dúró bẹ́ẹ̀ bọ́ tó bá ta sí mi you go collect torí pé ò ní lọ bẹ́ẹ̀ ìgbà táwọn kan tó ṣèdí gbígbẹ tó sábẹ́ gbígbẹ abẹ́ gíga abẹ́ panlá alábẹ́ bí abẹ́ alábí òṣì àwọn yóò fò tán ta sí wa ń dò ní àwọn tró ṣèdí ni ṣùgbọ́n wa náà wá make sure pa fi ṣédìsì yẹn pé kọ́ máa rò pé bóyá wa gangan náà pè ní ṣédìsì ọmọ àti mi ẹbí gangan màmá ṣédì àwọn tó máa ròyìn mi fún yín tó gbọ́ mi àwọn tó máa ròyìn mi fún mi bóyá tó ipẹ́ rí mi bí mo ṣe ń ṣe lórí black app yìí bí mo ṣe ránṣẹ́ ń bí mo ṣe ránṣẹ́ ń bí ẹ rò pé tẹ́nísì jẹ́ntù bẹ́ẹ̀ mo máa ti rọgán adẹ́nìkí òfin mo máa ti rọgán abẹ́ ìyá wèrè ni mo máa ti rọgán sítorí pé mi wá sọ̀rọ̀ mọ́ ẹlòmíì yá kàn bú mi ẹ̀ kàn lọ bẹ́ẹ̀ ẹ̀ bú mi ẹ̀ kàn lọ bẹ́ẹ̀ mi fẹ́ wá dàìbáàtì ni mi fẹ́ wá dàìbáàtì ni kò sí ọ̀rọ̀ kan tó máa lọ́wájú mi tí ò lè sí ṣùgbọ́n mi ìdí ẹ̀bà láyé fún ẹ lórúkọ bọ̀ máa fún ẹ wo tó wọ́n sọ̀rọ̀ yẹn máa jẹ́ kó mọ̀ pé wọ́n mọ̀ bá wí n tán fi mọ̀ pé n tó wà intelligence mi ni ọ̀ya alágbájá bọ́ bí rẹ́rà mi ní dákú ẹ bọ̀ máa fún ẹ tí wàá mọ̀ pé wọ́n ni mò ń bá ẹ ṣí èrè ni. respect you. ẹ̀yin ará mi nínú Olúwa good afternoon good evening everybody jẹ́jẹ́ mi ni mo wà ní àyín o mo ń ṣètò mi analysis ẹ mọ̀ pé mo ti sọ náà tẹ́lẹ̀ Sandra tó wá bí njó ní o mọ tó ń sọ ṣùgbọ́n torí pé mi ìfẹ́ kí wọ́n àtàkì bẹ́ẹ̀bì yẹn ló jẹ́ kí n ra calm ẹ̀ down mo mọ tó ń mì mo mọ tó ń wí torí pé ọmọ ọ̀rọ̀ ni mí ọmọ ojú gan ni mí pẹ̀lú kò dìgbà téèyàn bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ kí n tó mọ tí ẹni yẹn mì who born you abẹ́ mi o tí ì rí nǹkan kan ẹ ò tí ì rí nǹkan kan gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ tí ì mọ tó ń ṣe yín torí tẹ́ bá mọ tó ń ṣe yín ẹ ní kẹ́sí òṣì yín wá sábẹ́ platform mi ẹ ń stream show mi ẹ ń lo show mi ò ní kẹ́ ẹ má lò ẹ tún wá ń bú mi ṣé ìyá wèrè ni àwọn anti justice wà ní abẹ́ yín gbogbo àwọn òòṣà wèrè òòṣà tó kóra rẹ̀ síbẹ̀ tí ó ní òlọ́pọlọ tó bí ọmọ títí ẹ̀ ṣé mo ta sí yín rí lórí platform mi mo ń bá yín jà abẹ́rí mi kí n gbọ́kọ yín síbi kí n máa drag yín ẹ rí pé mi ta sí yẹ̀yìn lẹ́ ń ta sí mi jẹ́ kí n kọrin bọ̀dá Wàsíù jẹ́ kí n forin bọ̀dá Wàsíù sí bọ̀dá Wàsíù ti kọrin fún mi lẹ́ẹ̀kan jẹ́ kí n kọrin bọ̀dá Wàsíù dádì Wàsíù ẹ ká lẹ́sà mo fẹ́ sáré lórí yín ẹ gbà mí o ibo ni. abẹ́ wa gbà mí ẹ gbà wá o get out bọ́ o ẹ jẹ́ kí n sáré yá ni bọ̀dá Wàsíù ló bá ń double tap screen rẹ ò ní ṣòfò ọmọ tí ẹ ò ní yẹ̀ bí gúgúrú
jẹ́jẹ́ mi mo wà mo ń bọ̀ wá ṣàlàyé fún yín jẹ́ sáré fún yín lórí bọ̀dá Wàsíù agbọ́ nǹkan àwọn tó ń bá mi jà àwọn tí káàlà wọ́n mọ̀ tí kọ́ nínú wọn wípé bí tó ń bá jà Àyìndé Wàsíù wọ́n tó wù mí ilé lọ́dọ̀ ọba fújì lọ́dọ̀. ìrè wọlé dé so ti gbọ́ orin tí bọ̀dá Wàsíù kọ àti dádì Wàsíù ká pé wọ́n ní dádì tó náà dàgbà díẹ̀ torí wọ́n sọ ọmọ ọwọ́ náà bá náà wọ́n sì kéré nínú ayé wọ́n sì kéré nínú ayé dádì Wàsíù ò kéré nínú ayé dádì náà làwọn náà tẹ́ni ọmọ oríta èmi tẹ́pọ̀ ọmọ oríta ni mí ọmọ ọ̀ta ẹ dákun ẹ̀yin ará mi nínú ilé jẹ́jẹ́ mi ni mo wà happy Sunday ni mo gbé wálé ni ojú oorun ni mo wà tí kọ́ọ̀tì wọ́n fẹ́ fi kọ́ọ̀ pa mí o mo sùn o ojú oorun ni mo wà mo bá ní kí ló dé ní wọ́n bá sì ń sẹ́ǹdì wọn sí mi ní wọ́n bá ń sẹ́ǹdì ọkọ̀ wọn náà ń bú mi lábẹ́ kọ́mẹ́ǹtì olóbùkún kan tó pèrè lákólólò tálántolo tí tálántolo náà tún bú mi tálántolo ṣé mo bú ẹ rí tálántolo tó o bá ń ṣiṣẹ́ fáwọn anti justice tó o ti gbowó lọ́wọ́ wọn tó yẹ kó o ta sí mi só fẹ́ sórí ibú sórí ìrè ò fẹ́ burú ẹ dákun ẹ dúró lórí ọwọ́ yín o kóńkó jabele ni kó ní kálukú kó sọ tiẹ̀ dẹ̀dẹ̀ kọ́ ni téèyàn bá sọ ìjọ ò lè yẹn sọ lọ́dọ̀ yín tí mo gbé wá sọ́dọ̀ tèmi tí mo analyse ẹ̀ ìbéèrè ni o ìjọ wo ni ẹni lẹ́yìn ṣe sóòtín ṣòwèrè tẹ́ẹ̀bí 24 hours ṣe bí 48 hours ni tẹ́ẹ̀ nísinmi tó jẹ́ pé TikTok ilẹ̀ tí mówó tálántolo ó níṣẹ́ ó lábọ̀ ẹ̀ẹ́dẹ̀pọ̀ orí burúkú délẹ̀ sórí ṣoṣo tó rí blackout tap ní ibẹ̀ lẹ́ máa ti jẹ tààrọ̀ tọ̀sán talẹ́ balẹ̀lẹ̀ ẹ wà á jókòó pa ẹ máa sọ ní wọ́yọ̀wọ́yọ̀ fáwọn tó ju ìyá yín lọ ṣe é ṣí èrè ẹ má bínú ọ̀ká tó máa bẹ́ tó wa lọ gẹ́gẹ́ mi ni mo wà ń bí ẹ mọ tẹ́ni mo ń ṣètò mi lọ analysis ọ̀rọ̀ Dàrósà la sọ nígbà tí Dàrósà ní Mohbad wọ́n nígbà táwọn gbé dọ́sítà wọ́n lọ dókítà sọ pé ó ti wà ní second stage rigamotis rẹ̀ dẹ̀ ti wà setting wọ́n wá purọ́ pé nọ́ọ̀sì bí dókítà ní pé 2 hours ago ni Mohbad kú àwa tá a lè léèwé ìgan tá a kàjú kọ́lẹ́ẹ̀jì lásán lọ kọ́lẹ́ẹ̀jì náà ni ṣùgbọ́n a ti fi sàràbù lọ ọmọ oko sì tún ni wá tó gbá ṣíṣíṣí ni tẹ́ni ọmọ oko tí ò gbóyìnbó kò fi ṣe nǹkan kan ṣùgbọ́n Ọlọ́run fún wa lẹ́bùn tó ju tìyá láyà babaláku ẹ̀ lọ tó ò lè ríra níbì kankan tó ò lè rà níbì kankan wọ́n ṣẹ́fà fún mi o ọmọ Ifá ni mí tá a bá ń pretend ló kú o ẹ má dọ́dọ̀ tèmi o ẹ bá dọ́dọ̀ mi àárín ìdínà mo lómi ńlé n tí ń lò fún yín ò ju kò lè ju nǹkan mẹ́ta péré lọ táyé yín ò fi bàjẹ́ ẹ má dọ́dọ̀ tèmi o tí ì bá ti dọ́dọ̀ ẹ̀ mi ì tètè bínú o mi ì bínú o ẹ ṣeun àwọn analyse Dàrósà ń jọ náà tí Dàrósà sì kúrò ẹ̀yìn tèmi nínú Olúwa Dàrósà bá ní pẹ́pẹ́ sí o bọ́ kí ni ti lò ẹ jẹ́ n chájì laptop mi bọ́ now Dàrósà bá mú rọ́lẹ̀ fún wa pé 2 hours ni wọ́n ní Mohbad kú ṣé bó lórí burúkú àwọn tó wà lọ́dọ̀ yín tán láwọn ń bẹ ní UK ṣé nọ́ọ̀sì kan ló pọ̀ jù nú wọn àwọn nọ́ọ̀sì pínrín ní kí ṣe original nọ́ọ̀sì àwọn nọ́ọ̀sì alábẹ́ tó ń tọ́jú bíi wèrè tó ń tọ́jú àwọn tó ti ní ṣáńkó lórí àwọn ṣínṣìn tó yẹ pé ọ̀gbá àwọn arúgbó tó ń jàgbẹ́ sí wọn lọ́wọ́ náà ń tọ́jú ẹ ká tiẹ̀ wá wí bẹ́ẹ̀ kan tọ́jú wọn ẹ bá ń bi wọ́n léèrè ẹ̀yin tèmi nínú Olúwa ayé yín ò ní bàjẹ́ ẹ ní sunkún ọmọ o ayé ò ní pé nípò àbúrú lórí àwọn ọmọ yín pápẹ́ ayé ò ní mú yín lẹ́sẹ̀ pé ẹ̀ ní pèrègede ayé ò ní lù fún yín jó ìbànújẹ́ kéré pọ̀ kò ní tọ́ sí yín bí
bí ọdún ìsan lọ sópin wọn ò ní gbé bànújẹ́ lórí yín, wọn ò ní pè yín ní pé aburú lórí àwọn ọmọ tí yín ò dẹ̀ ní dàrú, ọ̀nà yín ò ní yẹ̀, ọ̀nà yín ò ní bàjẹ́. Ẹ dákun, ṣebí nọ́ọ̀sì náà pera wọn, tá a bá sì lọ rèé kà á tán bá ní regamotis ti sẹ́sìn, ẹ dákun kí nìyún mi ni. Wọ́n tún wá ní second stage ni Mohbad wà. Ó ti sọ dátán náà nù, ó ti lọ. Regamotis ogbó ẹ ti wà stiff, wọn ló ti gan wọ́n. Gbogbo ara Mohbad, àwọn náà tún wá lọ gbólóhùn tí Dàrósà dáhùn wípé wọ́n ní Mohbad ti ń rùn, which I know pé kí ló fẹ́ fa rírùn. Miracle ni ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ò bá jẹ́ torí gbogbo wa la rí. Kí ló lè fa ẹ̀jẹ̀ nínú pósí? Ìbéèrè ni láàrin èmi àti kì í tún wá ṣẹ̀jẹ̀ tó ti tíkì, fresh blood tó ń kán tó tẹ̀lé àwọn tó wà ń bẹ̀ lẹ́yìn. Ìgbà tí mo ní fídíò yẹn lọ́wọ́ orí fóònù wo ló wà? Ṣé fóònù yìí ni? Jẹ́ wò. Ẹ jẹ́ sáré check ẹ̀ wò. Ẹ jẹ́ wò bóyá fóònù yìí ni. Nígbà tí ọ̀rọ̀ corona inquest lè tí wọ́n ṣe lọ́lọ́run tó ṣẹlẹ̀, ẹ jẹ́ wò bóyá bí ló wà. Nígbà tí nígbà tí Aláròyé ń sọ̀rọ̀, Aláròyé ní ṣé bí ló wà, tí ò bá ti jẹ́ bí á jẹ́ orí fóònù tí mò ń lò yìí, eléyìí tí mo fi ń ṣe TikTok yìí ló wà. Màá try láti send ẹ̀ lọ́la, later màá wá play rẹ̀ fún yín tẹ́ máa gbọ́. Tí ò bá ti jẹ́ bí bọ̀ kò ṣe bí kì í ṣe bí. Aláròyé dáhùn wípé wọ́n ní nígbà tí wọ́n lọ wú Mohbad, wọ́n ní wọ́n bá òkúta. Ṣẹ́yìn gbọ́ nígbà tí corona inquest lè tí wọ́n ṣe lọ, wọ́n ní wọ́n bá òkúta ńlá tí wọ́n yí pé nígbà táwọn tán ń wú Mohbad wípé nǹkan tó jẹ́ kàyéfì bẹ́ẹ̀ ni pé wọ́n bá òkúta níbẹ̀. Wọ́n bá òkúta ní orí ibi tí orí Mohbad wà yẹn nígbà tí wọ́n wú lọ́wọ́. Ẹjọ́ kí ni òkúta ń wá ń bẹ̀? Ìsìn tán sí Mohbad ó look strange. Ìwà ìkà, adẹ̀ ń sọ̀rọ̀ lọ́nbí ìbànújọ́ náà, àbú ẹnikẹ́ni. Adẹ̀ ṣàlàyé pé ẹ̀yin tẹ́ ti ṣiṣẹ́ ní mọ́ṣúárì rí o. Ẹ̀yin tẹ́ lẹ́ ti wà ní mọ́ṣúárì tẹ́ ti ṣiṣẹ́ ń bẹ̀ rí. Ẹ dákun a fẹ́ rí yín o. Ẹ bá ń gòkè wá o, wọ́n sì gòkè wá. Mo fẹ́ bi yín ní ìbéèrè. Tí wọ́n bá léèyàn ti wà ní second stage and then tí regamotis ti setting, kí ló ṣẹlẹ̀? Wọ́n dẹ̀ wá pé wọ́n ṣàlàyé àwọn gàjí oko òkú. A fọ́ gbogbo ẹ̀ wẹ́wẹ́. Ó dẹ̀ dórí pé pósí, wọ́n lọ ra pósí. Dàrósà ní bàbá Mohbad wà lára àwọn tí àwọn jọ lọ ra pósí. Whereas Dàrósà ti kọ́kọ́ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ lórí kíní ẹ̀ pé òun ló ń fún àwọn tó wà nínú mọ́ṣúárì yẹn ní owó pé kí wọ́n lọ ra pósí torí wọ́n béèrè lọ́wọ́ àwọn. Èmi dẹ̀ ní kí ló dé tí wọ́n petition mọ́ṣúárì yẹn, kí ló dé tí wọ́n pe mọ́ṣúárì yẹn tá à ń sọ nípa rẹ̀, kí ló dé tí wọ́n fún wọn ní petition letter kí wọ́n provide àwọn tó lè rárú pósí kékeré yẹn fún ọmọ. And then tó bá jẹ́ pé mọ́ṣúárì lọmọ yẹn wà lótìtọ́ àti lódodo ni wọ́n gbé sí ní alẹ́ mọ́jú yẹn, ambulance hospital ló yẹ kó wá deliver Mohbad sí burial ground ibi tí wọ́n ti sí, but Sienna ló gbé Mohbad wá kì í ṣe torí pé ohun tí wọ́n sọ fún wa ni pé ambulance tó tẹ̀lé Mohbad láti mọ́ṣúárì kínní láti Lẹ́kí tó dé Kòròdú oníṣẹ́ òun ti parí. Wọ́n wá exchange ẹ̀, wọ́n láwọn exchange ẹ̀ sínú Sienna, wọ́n ní àwọn exchange ẹ̀ sínú another ambulance tó wà nínú mọ́ṣúárì bẹ́ẹ̀ yẹn táwọn dẹ̀ sanwó fún un pé ibẹ̀ ni wọ́n tẹ̀sí torí wọ́n sọ pé kò sí ààyè mọ́ nínú ilé. Èmi ò máa ní sunkún lórí àwọn ọmọ tó tara tèmi jáde, gbogbo ọmọ tó máa tara mi jáde nínú ayé mi ò ní sunkún lórí wọn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo ẹ̀ ní sunkún lórí àwọn ọmọ yín. Ta ló ń jọba níwájú ọba pàyányán? Ta ló ń jọba níwájú ọba pànìyàn? Mo ò rí tí ẹrù ó fẹ́ rí tèmi rò, ṣó fẹ́ sánkú ni.
mo ò dọ́dọ̀ ẹ o fẹ́ dọ́dọ̀ mi so fẹ́ pasán ayé ni mi ìgbàdúrà kú fún yín ojoojúmọ́ lẹ fi ń ṣiṣẹ́ bojì ó wá jẹ́ kí n sọ fún ọmọ àǹtí mi má tẹrí sí mi o kò mọ́ bà rẹ̀ ru ẹlẹ́rù torí mi ní tojú bọlé fún yín ṣùgbọ́n ẹ má dọ́dọ̀ mi ibẹ̀ láti sọ wípé kí ló dé tó jẹ́ pé kì í ṣe ambulance yẹn ló yẹ kó gbé Mohbad wá ṣe bá ambulance náà láwọn gbé sínú ẹ̀ wọ́n nínú ambulance ló wà tó bá dẹ̀ fẹ́ gbé wá sí hospital yẹn sí bẹ̀rẹ̀ grant wọ́n sì ambulance ló yẹ kó gbé wá and then kí ló dé sí àwọn tó wà nínú mọ́ṣúárì tí wọ́n wẹ Mohbad tó bá pé lóòótọ́ náà wẹ̀ tí kì í ṣe ìsìn ìdọ̀tí lẹ́sìn ṣégbà téèyàn ó bá fi wẹ̀yàn torí kẹ́ tó lé tẹ́ at least láti ilé ẹ̀wẹ́ láti lé tẹ́ ló ti rùn ìgbà tó máa débẹ̀ yẹn ṣé ẹ̀ níwẹ̀ ìgbà tẹ́ ẹ bá fi máa wẹ̀ tẹ́ ẹ fi ń dírẹ́sì fún tẹ́ ẹ bá fi torí ẹ̀ tí wọ́n kọ̀ wẹ̀ tẹ́ ẹ ti dírẹ́sì fún ẹ ti tẹ̀lé tẹ́ fi mọ ẹ tí mú kankan tó wẹ̀ gẹ́ ti mọ sáìsì èèyàn tó wà bó ṣe ga tó tẹ́ ẹ fi wá lọ ra pósí pínṣíní ṣé ẹ change pósí lójú ọ̀nà ni tó lọ ní agbọ́pọ́n ní pégbà kan gbé bọ́ wọn yàbí kan ibo náà yà láfi ní ṣé kìí ṣe pọ́rọ̀ bóyá bí wọ́n ṣe kàn yẹn sọ bóyá bọ́n ṣe sáìn ọrùn yẹn bóyá torí kò possible ti fa àwọn ẹ̀gbọ́n àbúrò bàbá rẹ̀ wà ńbẹ̀ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ wà ńbẹ̀ bàbá fúnra rẹ̀ gangan fẹnu ara rẹ̀ sọ fún èmi Tẹ́ni Joseph Ọlábàmíwò mo bi wọ́n léèrè pé ṣé ẹ̀rí rúpọ́ sí ni and then àwọn owó náà ṣerú eléyìí wọn lọ́lọ́ mọ̀jẹ̀ kí èèyàn fojú jọ rẹ̀ wòlíì tó wà ń bí sọ fẹ́ sọ pé òun ò rọrùn ọmọ yẹn bó ṣe kán gbà kan sí wọ́n ní àwọn bàbá Mohbad ló sọ yẹn Joseph Ọlábàmíwò wà nínú ayé ó láwọn làwọn pe àwọn wòlíì yẹn pé kankan bá wọn ṣàdúrà fọmọ yẹn ìyẹn mi pé bàbá Mohbad mọ àwọn wòlíì yẹn rí wọn láwọn làwọn pè wọn pé kán bá wọn ṣàdúrà fún mo ní wà sójú wòlíì yẹn wá fọ́ ni ṣé wòlíì yẹn ò ríran ni ṣé wọ́n ti gbé wòlíì lójú lọ ni tí wòlíì ò fi mọ̀ wípé wọ́n kan ọrùn ọmọ sínú pósí bàbá Mohbad ló sọ yẹn fún èmi o not èmi kọ́ o ìbéèrè mi kẹ́lẹ̀ mọ̀ pé mo investigate ń bọ̀ jẹ́ kí ìyá yín mú nǹkan tí mo béèrè fúnra mi wọ́n dẹ̀ dá mi ló táwọn ló jẹ́ kínú bí mi pé wòlíì tẹ́ ẹ mọ̀ fúnra yín ó dẹ̀ rí tán kọ́rún ọmọ yín bẹ̀ yẹn kọ́ ẹ lè reject pé pósí yìí ẹ lọ gbé mi wá àsìkò tí ì lọ kò ń ṣe kánjúkánjú ẹ sì lé sí títí aago 4 pósí elékeré àwọn àbúrò bàbá wà ńbẹ̀ àwọn ọ̀rẹ́ wà ńbẹ̀ tí mo dẹ̀ ń gbọ́ níjọ́ náà tí wọ́n ń ṣe máa gbọ́ jẹ́ kí n fi wọ́n jẹ́ ń fún ọ lẹ́fídẹ́ǹsì tí mo mí ìjọ náà tí má nìyẹn fi gòkè àwa máa ń sọ̀rọ̀ pẹ̀lú proof jẹ́ òun bọ́. Dàrósà ní níbi tán ti sin Mohbad Dàrósà ń bẹ ń bí nígbà tí wọ́n sin Mohbad mo ń bọ̀ èyí tẹ́ wà lórí Facebook double like and love and share ẹ ṣíà kí ló ìgbà tí wọ́n ń da yẹ̀pẹ̀ bò ní Dàrósà ó wà ń bí ibi ni gbogbo wọn ti yọjú màá dẹ̀ jẹ́ kẹ́ ẹ wò tán pátápátá torí Dàrósà wà nínú ibi tán ti sin Mohbad ṣé ẹ rí pé Dàrósà rèé ẹ jẹ́ kí n bá yín pọ́ọ̀sì ojú ẹ̀ nígbà tí Dàrósà náà bu yẹ̀pẹ̀ lé Mohbad lójú. nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ Dàrósà torí àwọn tó wà ń bẹ́ẹ̀ gan tètè fẹ́ bu yẹ̀pẹ̀ lé Mohbad lójú wọ́n wá ń bi Dàrósà léèrè pé Dàrósà ṣé Mohbad ti kú káwọn tó da yẹ̀pẹ̀ lé lórí wọ́n bí tó ẹ̀mejì sí ẹ̀mẹ́ta Dàrósà ṣé Mohbad ti kú ṣé mọ̀ bí ìgbàgbọ́ bí àwọn tó wà bẹ́ẹ̀ yẹn náà ní fura kankan ṣé o ṣúwà pé Mohbad ti kú káwọn tó da yẹ̀pẹ̀ bò Dàrósà ní yes ó ti kú ẹni yẹn dẹ̀ ní okay wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́yẹ̀ pẹ̀lẹ́ lórí nìyẹn this is the proof this is Dàrósà ni I will upload this video
double tap your screen tí bá ti show any video Darosa ni ṣẹ́tìrì ẹ̀yin tẹ́ wà lórí blue app Darosa lẹ́ ń wò yìí a ti show rẹ̀ fún yín láìmọye ìgbà mo ń bọ̀ wá show rẹ̀ fún yín nínú fídíò Darosa ni nígbà tó ń bu yẹ̀pẹ̀lẹ́ Mohbad lójú ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ẹni yẹn bí lè pé Darosa sí Mohbad ti kú àbí ó ní yes ó dẹ̀ ní òkè ó dẹ̀ rọ́ yẹ̀pẹ̀lẹ́ lórí. Ṣé ti gbọ́ Darosa are you sure Mohbad don die ó ní yes ó dẹ̀ ní òkè kò sí wèrè ẹ̀ẹ̀mejì ló bí léèrè 2 times ń ló béèrè yẹn lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ àdá padà tíntín sẹ́yìn. Ṣé gbọ́ ó ní ẹni yẹn wá ní òkè kò sí wèrè we will talk with proof ni ṣé kò sí bẹ́ẹ̀ ńgbà tí wọ́n ra pósí kékeré àbí Darosa kan ló gbé kò gbé kí àwọn kan ló gbé ní bá Mohbad dé tán fi ríru pósí yẹn. Ẹjọ́ kí ni sign kí ni ohun tẹ́ ń gbọ́ lábẹ́lẹ́ ń gbà táwọn Darosa sí kinní yẹn tán kí ni ohun tẹ́ gbọ́ bẹ̀ yẹn. I don't talk without any evidence kankan I don't just talk tí bá sọ̀rọ̀ tí bá mú ẹ̀rí wá síta gbà wípé màá ti ní. Ẹjọ́ kí lẹ gbọ́ bẹ̀ yẹn kí ni ọ̀rọ̀ mo máa tún play o ohun wo lẹ gbọ́ tó ń sọ̀rọ̀ ní abẹ́lẹ́ ńgbà tí wọ́n dá yẹ̀pẹ̀ bò ẹ rí pé bọ̀bọ́ yẹn béèrè lọ́wọ́ Darosa lẹ́ẹ̀mẹ́ta pé Darosa ṣé Mohbad ti kú àbí ó ní ó ṣúọ̀ pé Darosa pé Mohbad ti kú àbí ó ní yes òkè kò sí wèrè wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ́yẹ̀ pẹ̀lẹ́ lórí slang tẹ́ ń gbọ́ bẹ̀ yẹn ni mo ní pé kí náà sọ bẹ̀ yẹn fún ẹ̀yin tẹ́ nílà ẹ̀yin tẹ́ wà lórí panelist yẹn ẹ bá mi mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ bóyá tẹ́ ẹ bá gbọ́ bóyá kí n tún play tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ tún play. Now mo fẹ́ kí ẹ̀yin tí ẹ gbọ́ ohùn yẹn ohùn wo ni wọ́n ń pè ní abẹ́lẹ̀ yẹn náà pè tán sìn ta ló gbọ́ ohùn tí wọ́n sọ tán sìn. Bí ohun Curtis ni mo gbọ́. Yeah, slogans wo nìyẹn tó jẹ́ ti slogans àwọn wo nìyẹn. Slogans ìkànnù wọn ni gbẹ̀wọ̀n káríwó yẹn pọ̀ jù bẹ́ẹ̀ slogans. Àrò wọn náà sọ pé tẹ bá listen dáadáa mà mo fẹ́ kẹ́ ẹ tún listen sí dáadáa èèyàn kan sọ lábẹ́lẹ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ o Darosa ó sọ pé Mohbad ti kú àbí nǹkan máa ṣẹlẹ̀ o nǹkan máa ṣẹlẹ̀ o. Say yes now ẹ máa gbọ́ nígbà tán sọ̀rọ̀ yẹn ó ní abrakaya I'm sorry o I'm not mean say kini but slang yẹn so
mo ṣe bá ẹ má bínú now ẹni wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn pé abracayad headlord àwọn wo ló lo headlord àwọn ẹyẹ àwọn headlord ni wọ́n ń pè àwọn ti air frontality ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ n ló jẹ́ kí n sọ̀rọ̀ ń bẹ̀ yẹn gbà tí mo rí ọrùn mọ́lẹ̀ tó kán tí mo dẹ̀ gbọ́ slang yìí ni mo wá wò pé bóyá àwọn kàn fi bóyá bó ṣe máa ń ṣe sáìn àwọn kọ́tìsì wọn tí wọ́n bá fẹ́ sin wọn ni àlàyé tí mò ń ṣe ní bíbà ẹ níjọ́ yẹn nìyẹn kì í ṣe pé bóyá kọ́tìsì ló pa Mohbad bọ̀ sẹ́wọ̀n pé ẹ wo àwọn awo like we now tí àwọn ògbóni tí wọ́n tó ògbóni bá kú wọ́n jẹ́ pé bóyá ògbóni ni wọ́n tàbí tán bílọ̀ sí nǹkan kan tí wọ́n máa ní nǹkan torí pé wọ́n jọ jẹ lérewé ni àwọn náà máa lọ sí ẹ̀yẹ wọ́n máa ní kán má sin wọn tán bá sin wọn wọ́n máa wú wọn padà toró ní ayẹyẹ ìkẹyìn tán máa ṣe fún wọn ó máa ní ayẹyẹ ìkẹyìn tí wọ́n máa ṣe fún wọn ẹgbọ́ sóò mi jáde àbí ò jáde torí mo pọ́tẹ́ nìkan kan bẹ́ẹ̀ pé no audio àwọn tá à ń sọ yìí wọ́n máa ní títí wọn tó máa ṣe kódà kó mọ̀ jẹ́ pé bóyá inú ẹgbẹ́ wọn ló kú sí bọ̀ torí wípé wọ́n ti jọ wà ní nǹkan kan náà ni mo fi sọ́njọ́ yẹn pé torí mo gbọ́ slang yìí níbẹ̀ ń dọ́nà pé ok bóyá torí ẹ̀ ni wọ́n fi kan ọrùn ẹ̀ wọ́n ṣe bend ọrùn ẹ̀ yẹn wípé bóyá bending of ọrùn yẹn sign wọn ni torí báwo lèyàn àbúrò wà bẹ́ẹ̀ gbọ́n wà bẹ́ẹ̀ wọ́n lọ ra pósí tí ò sáìsì àbúrò bàbá fúnra rẹ̀ bẹ́ẹ̀ àbúrò ìyá bẹ́ẹ̀ fámìlì ìyá fámìlì bàbá rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n fi rú pósí yẹn sí sórí wọn dàrú ni sọ́n ti ya wèrè sórí wọn burú nù ẹbí wọn ni bọ̀ mo tún wà wò pé mo jẹ́ kí n sọ̀rọ̀ débẹ̀ bóyá sign ni ibi tán belong sí ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni má nìyẹn wá kọ sí bíbá pé no it's a lie èmi àdè máa challenge èèyàn téèyàn bá challenge mi I will challenge you má nìyẹn wá kọ sí abẹ́bẹ̀ yẹn jọ yẹn pé rárá o it's a lie straight spirit mi ní pé torí pé mo ti sọ̀rọ̀ bọ̀ látẹ̀kan mo dé rí pé ṣé bọ́n ṣe sí wọn ni àbí bẹ́ẹ̀ kọ́ má nìyẹn nínú mo send request mi ò mọ má nìyẹn rí níwájú Ọlọ́run gbogbo ohun tí máa jẹ́ ní gbèsè ayé mi ò rí rí àìṣe friend gan èmi mo send request dọ́nà má nìyẹn dẹ́ gòkè wá kò sáà ó sí ojú ẹ̀ tí náà kò kọ́fà ojú ẹ̀ tí náà kò delete fídíò rẹ̀ tó bá jẹ́ yìí ní tẹ́lẹ̀yìn kan wèrè kan tó kó olórí burúkú tó wà lábẹ́ fake profile tó lòun òun kọ́tìsì lo kọ́tìsì wèrè tó ṣe tó lè gbójú ẹ̀ síta ìmí ìwèrè nínú yín tó lọ fi ẹlẹ́fà káàtì sí private ọ̀tùmọ̀ pé léyìí ò ràn yín ń tó ń sọ yé kì í ṣe wèrè ọlákìsà àwọn kọ́tìsì olóòórùn bíi tiyín kì í ṣe kóòtù oníjẹkújẹ olè tẹ́ fi ń kidnap tẹ́ fi ń jalè onílé bó ti lẹ́yìn wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn wọ́n ń ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń jalè onílé ẹgbọ́ bí tó sọ fún ipá àbútí lọ jalè rí àbí tó táwọn ọmọ rẹ̀ ti lọ sáàmùrọ̀bà rí ẹ rí kí wọ́n fi ẹ̀sùn burúkú tí bá sọ̀rọ̀ Mohbad yìí pẹ̀lú Samilari tó fẹ́ ta bá Samilari tó fẹ́ ta bá àbú nígbà náà ẹ̀gbọ́n tí àbú gan sọ ni ó reject ẹ̀ straight ní pé òun ò mọ̀ rí bìkọ́ tó bá fẹ́ rẹ̀ burúkú rẹ́ mi lára màá lé mi gò mọ̀ ẹ́ rí torí mi ìran ẹ níṣẹ́kíṣẹ́ torí tá a bá ti kìlọ̀ fún ẹ pé kó má ṣe nǹkan báyìí tó bá ti ṣe wàá dá wèrè ẹ ṣe wàá dá bùkátà ẹ gbọ́ wàá dá ẹkún ẹ̀sùn wàá dá yẹ̀ ẹ̀jẹ̀ ní nǹkan tí má nìyẹn ṣe ń dọ́nà nìyẹn ṣé ẹ gbọ́ kan wùwà wèrè rí ẹ gbọ́ kan mọ́ ọmọ olè kan ta kan wá lọ́mọ àbú ni ẹ gbọ́ kan mẹ́lẹ́gbẹ́ kan ta kan wá láwọn ọmọ àbú náà lọ fọ́lé àwọn olè alákìsà àwọn ẹlẹ́gbẹ́ alákìsà kọ́tìsì alákìsà àǹtíyín ọgbórin tí bọ̀bọ̀ yìí kọ ni dẹ́ nǹkan díẹ̀ fún ẹ ọ̀rí dẹ́ sáré tí dẹ́ yín díẹ̀ tí ní dẹ fún ẹ nínú ẹ̀ ẹgbẹ́ olórí burúkú ara yín tẹ́ máa lẹ́ẹ̀sẹ̀ ẹgbẹ́ wèrè tẹ́ ẹ̀sẹ̀ tẹ́ pàkísà lẹ́ ń wọ̀ ẹ̀ ń sẹgbẹ́ ẹ̀dẹ́ ń wúwọ̀ ẹ̀dẹ́ ń wọ àkísà kiri wèrè ń sẹgbó ń wọ àkísà ẹgbẹ́ alákìsà wò ó dẹ́ sáré yín tí ní dẹ fún ọ bẹ́ẹ̀ máa gbọ́ tùmọ̀ orin tí bọ̀bọ̀ yẹn sọ máa gbọ́ bọ̀bọ̀ rẹ̀ ṣe kọrin máa gbọ́. Dẹ́yìn gẹ́. Jalè.
ọgbọ́n tó wí bẹ́ẹ̀ ó lẹ́lẹ́yẹ ò kì í jalè ó lẹ́lẹ́yẹ ò kì í jalè ó ń sọ fún ìyá àpò òun fẹ́ darapọ̀ ó wí lílì nínú ọkàn rẹ̀ pé ó wù ú láti ṣe ó ní àwọn òbí ẹ̀rú máa bá wọn pé ẹlẹ́gbẹ̀kọ̀kọ̀ ó ní wọ́n yẹn ṣolè wọ́n yẹn ṣèkà wọ́n yẹn pààyàn kiri fún protection ni ayé ìgbà tó jó lóòrùn táwọn tẹ́ ẹ̀ máa fi ń ṣe ìwọlé tẹ́ ẹ̀ máa fi ń jálé onílé bo ti yín mẹ́yìn ayé ìgbà kan nu òyìnbó eléyìí nìsín táàbù bá lòun jẹ́ tó jẹ́ president ẹ̀ sọ yẹ kó máa ṣiṣẹ́ àbú ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ó ń gbowó ó ń kawó ó ń ṣiṣẹ́ ó ń báyàn kọ́lé ó ń báyàn ralé ó ń báyàn talẹ̀ ó ń ralé ó ń talẹ̀ ó ń kọ́lé ó ń ṣe gbogbo ó níṣẹ́ tiẹ̀ kì í ṣọ̀lẹ olóòórùn olórí burúkú tiẹ̀ ojú òkú sórí TikTok òun mú mi kiri òun wá mi kiri kọ́tìsì lẹ́bi parí ẹ̀ kọ́tìsì ò kì í so olóòórùn àwọn tó bá dé eléyìí tó pèrè ní kọ́tìsì OGB tó tún fi kọ́tìsì síwájú kó má ti jẹ́ ó rí bó ṣe ṣe content lójoojúmọ́ bó ṣe ń yà jáde ó mọ̀ pé stress ní content kò tó ń yà kó tó edit kó tó cut kó tó edit kó tó cut kó tó record kó tó gbá gbogbo ẹ̀ mọ́ra wọn kó mọ̀ ṣiṣẹ́ kó lóun kọ́tìsì ìwọ olórí burúkú olóòórùn ni ẹ́ kọ́tìsì ò kì í ṣe pé kéèyàn bá join ẹgbẹ́ it doesn't mean pé bóyá ènìyàn ti ya yàkúyà ìwọ ni kó mọ tó bá join ẹgbẹ́ fún join olórí burúkú tiẹ̀ bọ́ sábẹ́ fẹ́ provide ó ń halẹ̀ máwọn èèyàn ó fẹ́ sórí burúkú ni ó fẹ́ sí òfò ni Davido sáwọn yìí ò kọ́tìsì wọ́n ṣe ń ṣiṣẹ́ Ọlámídé ṣe ń ṣiṣẹ́ àlọ́ lórí burúkú ni yín olóòórùn òní panla lábẹ́ àwọn tá a máa ń gbórúkọ wọn tí gbogbo máa sọ pé àwọn náà ń ṣe àwọn ń ṣe wọn ń ṣe olóòórùn mórí pẹ́yìn olóòórùn lẹ́yìn àwọn tó bá jẹ́lẹ́gbẹ́ gidi ò ní rí wọn kán máa fẹnu jambla lórí social media wọn ò ní jambla wọn ra máa lọ jẹ́ wọn ní ọpọlọ làwọn nínú ẹgbẹ́ kìíní ni o ẹgbẹ́ kejì ni o ìkẹta ni o ìfún gbogbo bàbá tánpẹ̀ ní Wọlé Ṣóyínká síbò Wọlé Ṣóyínká náà ṣe nǹkan kan ó ní kí bàbá máa ṣe bí wèrè bí wúlígáàsì bí tí ó ń dálẹ́kunlé onílé ń bo tiẹ̀ máa yẹn ó ní kó ń pààyàn kiri kéèyàn kẹsàn kó lọ ní kán lọ gé lórí ẹ̀yin lẹ́mọ fẹ́ẹ̀kì lẹ́mọ òríjínà ẹ̀yin ọmọ olórí burúkú ọmọ tí wọ́n bí rè ẹ̀yin ọmọ àtọ́rìn wọn máa bí ìpabẹ́ àwọn ẹgbẹ́ yẹn láyé ayé lẹ máa sọ̀rọ̀ sí ẹ ní mọbi tó ní kálukú tẹrí ẹ̀ sí ẹ ní mọbi tó ní kálukú forí ẹ̀ pamọ́ sí màá máa sọ̀rọ̀ lórí social media màá wá gbà fún yín kẹ́ ẹ forí tèmi balẹ̀ kò jọra wọn rárá kò jọra wọn etí yín máa ń dín gbà tí mo máa ń sọ fún ipá tójú ni wọ́n máa ń tẹ̀ mí ní fáláì mọ́ye gbà tó o bá ṣe tí ò yẹ kó ṣe wọn tẹ̀ mí nípa tí gbẹ́rẹ́ fún mi látọjú ọrùn wá orí yín ti dàrú èmi wá wà nù yín tẹ́gbẹ́ máa fojú fi dàgbàgà ẹ ṣí èrè ni mi máa ń sọ fún pété bá fẹ́ mú pé fẹ́ máa lérí ẹ má lérí dọ́dọ̀ tèmi ẹ má lérí dọ́dọ̀ tèmi mi ní ta sí yín ẹ má ta sí mi mi ní bú ẹgbẹ́ kankan ẹ má bú mi torí kò sí tí mo fẹ́ bú yín fún kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ rúdù sí yín fún mi dẹ́ kọjá yé mi kí ni mo fẹ́ búyàn fún ẹdínlẹ́ni ṣiṣẹ́ ó ṣe kọ́tìsì ẹ̀sẹ̀ ṣé mo fẹ́ bú sóṣẹ̀ mi ni àbó pa mí lọ́mọ jẹ kò pa mí lọ́mọ jẹ ewé ọṣẹ arọṣẹ ni ò sí lébéwé bá pẹ́ lọ́dẹ só máa ń di ọṣẹ ọmọ rẹ̀ dẹ̀ lémi wọ́n ń fi mí bọ́ rẹ o àwa wí tán gbọ́ yẹn jókòó sórí tí ó ń lérí ó ṣe gbójú ẹ̀ jáde olórí burúkú gbójú ẹ̀ síta èmi ló fẹ́ máa halẹ̀ mọ́ tiẹ̀ fẹ́ bàjẹ́ ni àwọn tó jẹ́ olórí yín president ga fún wọn lésì wọn nìkan lọ pa wá bó tilẹ̀ pọ́n náà gbìyànjú kò sí nǹkan kan tí ì ṣẹlẹ̀ ṣé ariwo tí ariwo ọjọ́ kì í pọjọ́ ariwo ọjọ́ kì í pọjọ́ ariwo tí kọ́ ló máa pa mí etí yín máa ń díngbà tí máa ń sọ fún pé ifá ni mí bẹ́ẹ̀ ni atẹ̀míwọ gbódù no be eré no be mouth no be mouth ẹ sọ́ra yín o kí kóńkó yín kó jábele kó ní kálukú yín ẹ ṣe tí mi ní dọ́dọ̀ yẹn má dọ́dọ̀ mi tí n bá ti ṣe nǹkan tèmi ẹ má dọ́dọ̀ mi etí yín di ni nígbà tí n bá ń sọ fún láìmọ̀ yẹn gbà pé ifá ni mí mi ń ṣe tí wọ́n bẹ́ẹ̀ ni aáyán ni mí mi ń ṣe ni tán fífá mú ibo ló ti gbọ́rọ̀ ẹ̀ rí pé aáyán lọ bẹ́ẹ̀ yẹn ni wọ́n wà á da fálẹ̀ bí wọ́n fi mú mo ní èèrà ni mí mi ń ṣe ni tí wọ́n ń fi ògèdè pè eléri burúkú nínú yín tó bá lòun gbójú ìjókíjó tí ewúrẹ́ bá fojú kan fọ́mọ àwọn ọ̀nà àgbẹ̀rẹ̀jẹ̀ wọ́n fi ẹbọ ògùn wọ́n fi yẹn pàjẹ́ ni bóyá ìtàn bá bí yẹ̀rẹ̀ nínú yín ẹ sọ pé kán wá arrest mi I dey my abẹ́tẹ̀ ẹ wọnú àgbàrẹ̀jẹ̀ tìletìle tọ̀nàtọ̀nà inú àgbàrẹ̀jẹ̀ ni mo bá dìgbà wáyé inú àgbàrẹ̀jẹ̀ ló gbà lọ sọ́run gbogbo ẹni tó bá dìde ogun sí mi tàbá àwọn olólùfẹ́ mi inú àgbàrẹ̀jẹ̀ lè gbà wáyé inú ẹ̀ náà lè máa gbà lọ sọ́run ọmọ ìjọ mi hallelujah o gbàgbé òṣì wo ẹ má kọjá yẹ̀yìn o bẹ́yẹn bá gbógun tì mí ó máa ṣòfò ọmọ kó má ti bímọ bẹ́yẹn gbógun tí mo máa sunkún bẹ́yẹn gbógun tàwọn olólùfẹ́ mi ó máa ṣòfò bó bá lọ mú kọ́mẹ́ntì bó lọ mórúkọ wọn ló ń sàsí wọn àṣàsí òkì pọjọ́ àṣàsí òkì pòrùn kórùn márùn
àṣàṣì ò kì í pẹ́ ìjì kíjì máa jà mo sọ fún pé green snake ni mí o tí ń gbé nínú gíráàsì tó bá ṣe mọ̀nàmọ̀nà kọjá lórí mi máa sá ọpa tó dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ṣé ya wèrè ni mo ní ẹ má máa tà sí mi mọ́ ẹ má máa lérí mọ́ mi mọ́ fi mí lẹ̀ ẹ má lérí mọ́ tẹ́ bá ti ń lérí ẹ má lérí mọ́ mi ì ṣẹgbẹ́ mi ò ṣẹgbẹ́ mi ò ṣe kọ́tìsì mi ì ṣe kọ́tìsì bọ̀ mi ò dẹ̀ bú kọ́tìsì kò síbi tí mo ti bú kọ́tìsì ṣùgbọ́n wípé wà nítorí pé èèyàn kan wá sórí pláfọ́ọ̀mù mi ó wá clear àwọn nǹkan kan ó ṣàlàyé ẹ wá lé mi lẹ máa gbé ẹ já wèrè ni ẹ̀yin olóòórùn onídọ̀tí ẹni tẹ́ ẹ sọ pé fẹ́ gbé ó rí lọ́wọ́ fọ́tò ẹnìyẹn kò wò sí wo lórí burúkú tó wà lábẹ́ fẹ́ provide àti wèrè tó kó yín jọ àkálòlò tálántolo tó gbé yín síbẹ̀ tó ní kẹ́ máa bú mi tẹ́ ẹ ṣépè fún ara yín olórí burúkú tálántolo tó lo ẹni tó lójú mẹ́ gan ni mo bá wí kì í ṣòun torí ẹ̀yìn yẹn wèrè ni yín tálántolo tó máa gbọ̀n lórí tó máa gbọ̀n tó máa gáàsì rìn olórí burúkú tan gáàsì mo bú ẹrí ń bí ni ìwọ ló yẹ kí n fún torí pé wọ́n lo ní pláfọ́ọ̀mù tí àwọn wèrè yẹn ti sọ torí orí ẹ̀ ti dàrú torí tó rí títí ẹ̀gàn bá dàrú tó já wèrè ò ní àláwọ̀ èèyàn kankan máa ta sí host bíi títí ẹ̀ bẹ̀lẹ̀ ta sí èmi àti òsínú host torí ń tẹ́fẹ́ jẹlẹ wà lórí Twitter torí pé mi ta sí yín ẹ má rò pé kó wà lẹ́ o ó pọ̀ lẹ̀ yẹ́yẹ́yẹ́ takantakan tó sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan délẹ̀ wọ́n ti ká lòlò bíi 10 ó wọ́ wèrè ni mo bú ẹrí bí ẹ má kọjá yẹ̀yìn o as I was saying ẹ̀yin tèmi nígbà tá a sọ̀rọ̀ débẹ̀ pé bóyá wọ́n ṣe kọ́ọ̀rùn ọmọ yẹn o bóyá sáìn wọn ni arákùnrin bá dẹ̀ gòkè gbogbo yín náà lẹ wà lórí show yìí tẹ́ ẹ̀ bá ti rí ẹ kílìkì show tí mo ṣe last lórí Facebook yìí ẹ lọ wò show tí mo ṣe last yẹn lọ wò gbogbo ẹni tó ń report account mi gbogbo owó tó fi ń report ẹ̀ níwọ̀nba tí ọdún ikú wọ́n á pè ní pé ìbànújẹ́ tó bá ń ṣiṣẹ́ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀ tó bá ń retí orin rékọ́dù tó parí ó máa jábọ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe máa jẹ́nu hallelujah ọmọ ìjọ mi hallelujah o ẹ ní soríire tí yóò ní dà èmi ń bẹnu àwọn tán máa ń halẹ̀ máa mọ̀ pé halẹ̀ yẹn gan lágbára ni ó máa ń ṣe mí bí egun tọ̀gbọ́ ọdẹ máa halẹ̀ mọ́ mi ìhalẹ̀ yẹn ló máa ń jẹ́ kínú tèmi dùn torí mo máa láì kéèyàn halẹ̀ mo máa láì kéèyàn halẹ̀ mọ́yàn ọba halẹ̀ mọ́ mi tán kó wá lọ gbawọ́ ní báǹkì olórí burúkú ara yín kẹ́ lọ fi gbowó báǹkì ẹ̀yin atókùmọ̀kù àmọ̀nà rún mọ́lò ẹ̀yin olórí burúkú tẹ́ pé tap nìkan lẹ́wà ẹ̀yin náà ni ẹ̀yin náà lẹ́ ń dá justice irú tẹ̀ jẹ́ kárí justice ẹ̀yin lè máa gbá wọn àti justice wá ẹ̀yin náà ni arákùnrin bá dẹ̀ gòkè ẹ̀yin olólùfẹ́ tẹ́ni ọmọ ológo tí mò ń ṣàlàyé fún lọ táyé yín ò dẹ̀ ní dojúrú tí yín ò ní bàjẹ́ arákùnrin ṣe gòkè wá nù ló bá ní kò rí bẹ́ẹ̀ o mo ní ó dáa bọ́dá wa bàbá pantáǹsẹ̀tì bọ́dá wa ò ní ya wèrè tọmọtọmọ ó lámì dákun sọ lè bá tan ìmọ́lẹ̀ díẹ̀ sí ọ̀rọ̀ tá à ń sọ yìí pé irọ́ ni pé kọ́tìsì kọ́ ló sin Mohbad and then ọ̀rọ̀ Mohbad ò sí nínú ẹ̀ ló bá dẹ̀ tàn mọ́lẹ̀ ibi tí Mohbad ti bẹ̀rẹ̀ àlàyé nù fúnra ẹ̀ ló fẹnu ara rẹ̀ sọ wípé kọ́tìsì lòun ó ní kọ́tìsì lo ọmọ ẹgbẹ́ ẹyẹdẹ̀ lo ọ̀ndà àbúrò àwọn wà òun mọ̀ wọ́n dáadáa ok tó bá wá débẹ̀ yẹn lára àwọn tọ̀rọ̀ tó ń sọ lọ ó sọ ọ̀dẹ́ orí Sam Larry àwọn èèyàn náà ń question látẹ̀ ń dá wọn látẹ̀ ń dá padà pé kí ló dé tán wá na Mohbad kiri nígbà tẹ́ ẹ mọ̀ pé ọmọọṣẹ́ ni ó ní torí Naira Marley ni because of pé ó fẹ́ kí ọmọ yẹn wà lọ́dọ̀ Naira Marley bí ìgbà pé ó ń gbèjà Naira Marley ni wọ́n ní kí ló dé tí ọ̀gá yín ò pè yẹn presidential wọ́n ní presidential àti pé Sam Larry ó lé mẹ́rin péré ní Sam Larry na Mohbad rí wọ́n ẹ̀ tó ná lẹ́ẹ̀mẹ́rin ẹ̀mẹ́rin yẹn gan lè ràn yàn lọ́rùn àrè máa bọ̀ ó ní wọ́n dẹ̀ ti pè àtìgbà tán dẹ̀ ti pè ó ní kò ná mọ́ bọ̀ tí ikú ilé ló pa Mohbad inú ilé Mohbad ni Mohbad kú sí àárín family ni Mohbad kú sí kì í sọ̀rọ̀ ẹyẹ ẹgbẹ́ àbí kọ́tìsì kan pé táwọn yẹn bá ń sọ pé bóyá kọ́tìsì ni ikú tó pa Mohbad àbí Mohbad cross from one place to another ó ní kì í ṣe bẹ́ẹ̀ wípé inú ilé ni ikú tó pa but àwọn ń wòran lọ́wọ́ wọn ní àwọn akílódé tẹ̀yìn tẹ̀ wá jẹ́ tìmú ẹ̀ tán lè wá fìyà jẹ lọ bẹ́ẹ̀ tí wọ́n tún wá ní kò ní rí ìdájọ́ tó wá jẹ́ pé gbogbo ogún tí ọmọ yìí ní wọ́n ní kò ní nǹkan kan nínú ayé arákùnrin yìí ló nílé ó nílé tí Mohbad tán náà fẹ́ tà pé Mohbad ló ra léyẹ ní 120 million ó ní àbú ẹ̀bẹ̀ is aware of it ó mọ̀ nípa ilé tà ń sọ ẹ̀ páàbù gan ti post ẹ̀ nígbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ débi Bella gbogbo àdẹ̀lá gbọ́ngbà tí Bella Shmurda sọ pé latest landlord
ó ní Dàrósà nìkan lẹni tó mọ̀ pé Mohbad ló ní ilé yẹn oṣù méjì tí wọ́n kó dénú ilé yẹn ni Wùmí tó ń ṣe ìyàwó rẹ̀ gan tó mọ̀ wípé Mohbad ló nílé Dàrósà lẹni tó mọ̀ pé ó nílé yẹn wọ́n á dẹ̀ rí pọ́n náà ń lé wọn kúrò nínú ilé ẹ mọ̀ pé ó máa fọ́nì ilé báwo lèèyàn ṣe máa téèyàn bá tiẹ̀ gbalé ṣe bówó ọdún kan náà máa san fúnlé wá téèyàn gbalé tí ò tí ì pọ́dún kan tán gbalé tẹ́ ẹ ní pé kán ti ń dẹrù wọn síta wọ́n wá fi fọ́tò ọmọ yẹn síbi bẹ̀ Ìyábọ̀ Òjó ń parọ́ wípé ọmọ godmother nǹkan lẹni tó nílé ṣé ẹ fẹ́ ta lé ní ilé ẹ̀ jẹ́ káwọn òbí rẹ̀ mọ̀ arákùnrin dẹ̀ tàn mọ́lẹ̀ sí tó pọ̀ n tó dẹ̀ sọ ni pé ó nítorí ọ̀rọ̀ kọ́sìsì yẹn pé kán má rò pé kọ́sìsì ọlọ́pàá pé táwọn bá fẹ́ ṣiṣẹ́ àwọn á ti ṣe ṣùgbọ́n àwọn ń wo ìdájọ́ tọlọ́pàá ni àwọn ò nídìí láti pa ẹnikẹ́ni àwọn ọmọ báwọn ṣe máa gbé wọn tí wọ́n á dẹ̀ jẹ́wọ́ wọ́n á jẹ́wọ́ nǹkan ṣe arákùnrin yóò bú ẹnikẹ́ni kò ta sẹ́gbẹ́ kínní kò ta sẹ́gbẹ́ míì ó fọgbọ́n sọ̀rọ̀ ó ṣàlàyé ni pé ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ lọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ kí ló dé tẹ́yìn náà wá lè gbèjọ́ ọmọ ìyá yín tí wọ́n fi wá fìyàn jẹ tó bá wọn ó ní kódà Sam Larry gan ó láàbù ti pè é wọ́n ti ṣèwádìí even ní tó jẹ́ kí n tún believe níbi tó rí yín burú dé ó ní nígbà tí sẹ́wọ̀n pé blogger yín ní UK sẹ́wọ̀n pé nígbà tó sọ̀rọ̀ pé àdúrà ni mo fi máa ń sọ pé nígbà míì wà tó jẹ́ pé yára láti gbọ́ lọ́wọ́ láti fèsì àwọn ọ̀rọ̀ kan wà tí wàá sọ pé bẹ́ẹ̀ ni tí ó dẹ̀ ní rí bẹ́ẹ̀ àdúrà kéré láti lọ threaten ìyá Primeboy àdúrà kéré láti lè threaten ìyá Primeboy n tí mo fẹ́ kó yé yín nìyẹn arákùnrin yìí ṣe bó gbójú ẹ̀ síta wáì tẹ́ ẹ̀ lọ́ba abẹ́ ìyá wèrè ẹ̀ ṣe lọ́ba kẹ́ lọ bá bàbá yín ti dé olórí burúkú èmi náà wá kọjú sún ẹni àná lọ́láńtà èmi tẹ̀lé wá bá yé yín máa bàjẹ́ ni èmi tẹ̀ wá bá yé yín máa bàjẹ́ ni ìbàrẹ̀ o àbú ìbàrẹ̀ 1 billion bàbá blue bàbá ẹyẹ olórí burúkú ọmọ tó ga tó fine olórí burúkú ń bínú sí wọn àbí wọ́n bínú sí a ní wọ́n máa bínú kú olórí burúkú aláṣọ dúdú làwọn búlù nìyàn ó rí pé tí wọ́n gbé wíwọ́ tí wọ́n lò yẹn búlù ni sky blue ìràwọ̀ tó ń tàn lókè tó ń ṣe yáyálá ọmọ ga ó wálẹ̀ bẹ́ẹ̀ ni ó tún fine kọ́lọ̀ tó tún mú gan búlù ni àwọn kọ́lọ̀ tó dáa kì í ṣaṣọ dúdú bí opó lẹ́lẹ́rí burúkú tó ń halẹ̀ mọ́ mi aṣọ opó làwọn ń lò ń tiwọn opó ló ń lò ń tiẹ̀ kì í tún wá sí àwọn original wa tán lo black o àwọn black wa o ẹ̀yin kọ́ ní ìbáwí ẹ̀yin black gangan kọ́ ní ìbáwí ṣùgbọ́n olórí burúkú tó fẹ́ máa kẹ́rẹ̀ bá yín gangan ni mo bá wí olórí burúkú aláṣọ dúdú wọ́n jẹ́lọ́sì ni wọ́n jẹ́lọ́sì olórí burúkú mọ́ ṣe dájà lẹ́nu àwọn amúnisẹ́ lọ́hùn funfun làwa ń bí àwọn èsè dúdú funfun lèmi o funfun lèmi ọmọ Ọ̀rúnmìlà ọmọ Bàtálá lèmi ọmọ Bàtásà ọba takuntakun lóde Règún lèmi Ọbàtálá lèmi ó sílé funfun lèmi o n ò sínú kankan ṣùgbọ́n Ọbàtálá ni mí ọmọ Bàtásà Ọbàtálá lèmi so ẹ kó sì lọ kẹ kórí burúkú yín sọ sígbó kẹ ya wèrè lọ lóògùn odògùn pa lọ kẹ lọ kó sínú odògùn pa bí kẹ ìsọ fún kẹrin mọ kó ju ojú ọ̀nà fún yín kó ju ọ̀nà odògùn pa tó ló dà ipò ti bá yín ló dà pé mo rí pé ẹ̀rí mọ́ ti bá yín gbé àwọn kòtò kan àtàwọn odò kan kalẹ̀ tó kàn sọ yín sínú ẹ lọ bá olódògùn pa tí ó mọ bá yín sọ yín sí ìjọba mi yá mo nídìí àwọn tí mo fẹ́ lò sínú odògùn pa tó kọ́ kalẹ̀ ó dà pé wọn á nídìí láti bẹ́ẹ̀rì wọn síbẹ̀ now bárakùnrin ṣe bẹ̀rẹ̀ nù ntọ́kùnrin sọnù kò bú ẹnikẹ́ni o kódà àwọn míì gan táàmù lórí ọ̀rọ̀ kíná porúkọ rẹ̀ Paul Okoye arákùnrin ṣàlàyé fún wọn torí gbogbo ẹ̀ lábí léèrè pé nígbà tó wá dé bá wọn gbé lọ sókè kí lórí tí Naira Marley wá ń dìtẹ̀ Mohbad èmi dẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ ń béèrè ni àwọn kan ní tẹ́ni ò mọ interview ṣe bíi tiẹ̀ ni ìwọ ló kọ́ mi ní interview lọ́jọ́ tí n ti sọ̀rọ̀ ẹ̀yin ò mọ bó ṣe ń béèrè àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé yìí ò ní fẹ́ sọ ṣùgbọ́n tó èmi ṣe interview fún yan interaction ni mo máa ń like bíi pé kákànjọ máa deliberate lórí ọ̀rọ̀ kákànjọ máa ń ní eléyìí fi máa sọ tiẹ̀ ń lèmi máa fi ń rí ọ̀rọ̀ gbà lọ́wọ́ nu èèyàn ní intelligence àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tó bá dé òbí kan tó bá pé interview ló ṣe tó bá pé interview ló fẹ́ ṣe fún yàn ń tó bá bí léèrè ló máa sọ tó máa dúró bẹ́ẹ̀ wàṣà ìbọ́sọ̀nà dọ̀ topic rárá mo mọ̀ fẹ́ ká jọ máa sọ kí wọn náà máa sọ kémi náà máa jù tí bá sọ yẹn ló bá rárá kì í ṣe bẹ́ẹ̀ yẹn èmi máa ju nǹkan míì lẹ̀ n tí bá jù lẹ̀ yẹn èmi mọ̀ wípé
kì í ṣe bẹ́ẹ̀ lórí mo fẹ́ kó dá mi lónìí ọmọ pa wọn á ní àrárá kì í ṣe bẹ́ẹ̀ ń lèmi fi máa ń yọ ọ̀rọ̀ ní fún èèyàn tó fi ń pè mí ní ọ̀gá yín torí ẹ̀ ya wèrè ń ti tẹ́ni ọmọ olóyò fi get your boss nìyẹn tẹ́ni na your boss so don't be jealous okay don't be stupid don't be silly mo ń question ni ó dẹ̀ ń dáhùn Naira Marley nǹkan ó ní rárá ó ní kì í ṣe pé bẹ́ẹ̀ yẹn ó lóró àti báwo ló tún ṣe mọ déètì ìyẹn mi pé ó ti ṣiṣẹ́ ìdèbíṣẹ́ wọ́n ti béèrè question ó ní last year ní o ó ní November ó ló ti pẹ́ tí Okoye ti ń lé Mohbad ìyẹn mi pé gbogbo investigation tó yẹ kí àwọn ènìyàn yẹn ṣe ni àwọn àbú ti ṣe débẹ̀ wọ́n ti investigate ọmọ yẹn gan pé irú ikú wo ló sọ̀rọ̀ àdé ńgbà tó ṣẹlẹ̀ àbú mo gbé fún ẹ o ìgbà rẹ 20 billion kì í ṣe 1 billion 20 billion tó fi lè ṣe gbogbo iṣẹ́ yẹn ní underground wádìí kiri wádìí ká tó dẹ̀ ti rí gbogbo ẹ̀ dọ́dọ̀ Okoye tó ń bẹ ní Amẹ́ríkà ò tún wádìí débẹ̀ lẹ́ni tó gbọ́mọ traffic pé bóyá báyìí ni ó ní láti last year ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó after 6 months ló tó get number Mohbad ló tó wá pé Mohbad pé kì í ṣe pé recent interview yẹn ò kì í ṣe pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ kíákíá ó tún gbé wa débẹ̀ ń táàmọ̀ tẹ́lẹ̀ nìyẹn náà táàmọ̀ tẹ́lẹ̀ ni adẹ̀ ó dẹ̀ sọ fún wa ó jẹ́ wa n tí Yorùbá mọ̀ ó máa ń yé mi ó tún sọ débẹ̀ pé ó ní àwọn làwọn lọ sílé àwọn prime boy nígbà táwọn gbọ́ ó ní prime boy bá ti jẹlẹ̀ tipẹ́ ìyá ẹ̀gbọ́n wọn bá ti nà yẹ́ ẹ̀ lánàá sáré ó ní ṣùgbọ́n gbà táwọn wádìí làwọn rí pé prime boy mọwọ́ mẹsẹ̀ ń bẹ̀ respect Ọlọ́run mo respect wọn gan àkéèyàn wà nínú ẹgbẹ́ gan kó èèyàn kí dédé ṣe ìdájọ́ wọn dàbí ẹ̀yin Ọlọ́run alákìsáì aláṣọ dúdú olórí burúkú àké ni wọ́n mọ̀ mú kiri ó dẹ̀ sàké gidi táwọn original máa mú ká àkí sáwọn original tẹ́ ń pè ní kọ́tìsì tí yín olórí burúkú ẹ̀ kàn fẹ́ kó bá wọn tọ́ ni èmi dẹ̀ kọ́ ló máa bẹ́ kí n sọ̀rọ̀ sáwọn ẹlẹ́lẹ́ni tí wọ́n ṣe kankan ṣùgbọ́n wo olórí burúkú tó ń lo aṣọ wọn olórí burúkú fẹ́ provide ògo ghost tó wà lábẹ́ fẹ́ provide tó ń lo aṣọ láfo tó fi halẹ̀ olórí burúkú aláṣọ dúdú wèrè ó máa padà ṣòfò dànù ó máa kú ni wà wá dé wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ wà dé àgùntàn dẹmọ̀dẹmọ̀ wà máa rìn kiri bí ẹ̀ ti ń dẹlẹ́ bá ògiri olórí burúkú sáláàké ó ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ wádìí ẹni tó wà lábẹ́ fẹ́ program ó ní mú òrù ni àti wèrè tálántolo tó gbé wá sórí program tó ní kó máa bú tẹ́ni ẹ̀ ní jọ sóríire gbogbo yín tẹ̀jọ wà bẹ́ẹ̀ ní péde kí ẹni kà á yé yín kà á gbá fún àti kọ́kọ́ gáàsì lórí ìjókòó kó tó sọ̀rọ̀ kan délẹ̀ orí yín burú wọ́n á ti sọ a máa gbin kẹ̀kẹ̀kẹ̀ bí ètò fẹ́ yàgbé ara olóṣì olórí burúkú oní pankéèkì lẹ́nu oní pàmbólàmbólà lábẹ́ olókòókè olóṣì òmẹgbẹ́ yẹ́ ẹ̀ tó máa sọ̀rọ̀ sí àwọn àgbàlagbà wá ń sọ fún ẹ pé kì í ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn kì í ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn ó mú àwọn èèyàn bú òun pé wọ́n ní ìyá òṣì kádà fún ẹ ìyá ẹ̀ ni yóò ṣì ìyá tó bí ẹ ni yóò ṣì àwọn ìyá tó bí ẹ ó ní yóò ṣì torí ìyá ẹ̀gbọ́n tiẹ̀ lọ́lọ́run tiẹ̀ dáríjì mi èmi ń kọ̀ rẹ́ tiẹ̀ pé kò dáa kó máa bú àwọn ìyá àgbàlagbà kèmí náà tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ tẹ́ni máa ṣe bẹ́ẹ̀ olórí burúkú ọmọ ni atoko wá balẹ̀jọ́ ọmọ ọ̀ràn kíran ọmọ pé wọn kọ́ lẹ́kọ̀ọ́ àbí ìkọ́ ni àkọ́gbà wọ́n dẹ̀ kọ́ kò gbẹ̀kọ́ olórí burúkú àmọ́ tó orí tó fi sá lọ síbi tó lọ ẹ̀yin ẹni òfò ẹni àdánù nọ́mbà ní sá ẹni ẹ̀sìn ọ̀ ń bú àwọn ìyá tó jù ẹ lọ àwọn ìyá tó lè bí ẹ lọ́mọ ẹlẹ́nu gbẹ̀ ó sẹ́nu gbò ẹgbẹ́ mẹ́ a máa ká lóòlò kó tó sọ̀rọ̀ kan délẹ̀ èmi ni wọ́n fẹ́ sọ̀rọ̀ sí sọ̀rọ̀ òkò fẹ́ yẹ ẹni if you come for me you go collect wotowoto yes èmi ò kí dédé bẹ́ mi bẹ́ you know me I don't best lórí platform tẹ́ni I don't bẹ́ o mọ̀ tán pé mi bẹ́ torí mi ní jẹ́ kí wọ́n máa àtàkì àwọn èèyàn ọ̀rẹ́jọ́ tẹ́nìkan wábi tó fẹ́ àtàkì Jesse kí ni mo sọ fún mo ní no you can't attack her she's doing her best ó ń ṣe títí ẹ̀ kí lẹ fẹ́ kó ṣe àwọn èèyàn fẹ́ attack ẹ̀ lórí platform mo shut up mo no you can't attack her on this platform no àwọ̀ ọ̀ àláwọ̀ àbí kẹ́mùt àwọ̀ kí àláwọ̀ èèyàn lọ́dọ̀ tí wọ́n ń bíbà no lọ́dọ̀ tèmi bí ẹ lè máa bọ́ bí kẹ́ máa bú òsì lọ́dọ̀ tèmi ẹ gbọ́dọ̀ ẹ bá ní ìṣù ẹgbà abẹ́ ẹ̀ lọ tí ò bá fún yín ní èpè lórí ẹgbọ́n tó wí ni ẹni tó bá fẹ́ parọ́ tó gbójú síta ó dáwọn làwọn lọ sílé ìyá prime boy àwọn làwọn lọ halẹ̀ mọ́mà mẹ́ẹ̀ because àwọn jẹ́ kó dààmú ni láti lọ ṣèwádìí pẹ̀lú tí prime boy tó bá pọ̀ ló pa Mohbad lóòótọ́
ó láwọn dẹ̀ débẹ̀ àwọn rí pé kì í ṣe ọwọ́ prime boy ẹ̀yin dẹ̀ ń gbé kiri pé àdúrà ẹ̀ dẹ̀ ń ṣépè ńláńlá ẹ wá dúdú èpè tẹ̀rọ ládùúrà lórí gbọ́dọ̀ tí mo ní ẹ má ṣe pé fàdúrà kò lè jẹ́ mí tí ìmọ̀ gan tí mo ní kì í ṣàdúrà mo ní kò lè jádùrà mo ní ẹ má ṣe pé fọmọ yìí mọ́ àdúrà tá à ń sọ ẹ̀ wọ́n ní àdúrà lẹ́nẹ́bílítì làdúrà if you don't still know I'm still saying it àdúrà ò kì í sọ ọmọ nǹkan tó já fáfáfáfá kan lẹ́nẹ́bílítì ni àdúrà báwo ló ṣe ọmọ tó ń bọ̀ ń bò dápẹ́ lọ títí báwo ló ṣe máa wá lọ rúbẹ. Madam outside in the car he tell me wait I will call you I will take you. Báwo ló ṣe máa wá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè possible now. Wọ́n láwọn làwọn ṣe evidence inú ebo lójú wá ìtẹ́ lọ́ba àmọ́yé àwọn point tó fún wa ń bẹ̀ yẹn tó yẹ kó jẹ́ níw tó bá dàbí rẹ nìkan challenge ẹ̀ náà ẹ dé challenge ẹ lọ break ẹ̀ down pẹ̀lú ọ̀ni ẹ̀yin tẹ́lẹ̀ lọ́bẹ̀ wọ́n láwọn tó ń threaten àwọn èèyàn lórí fóònù wọ́n láwọn ti mú wọn wọ́n ní kódà ẹnìyẹn gan tún wá sí kóòtù ń bẹ̀ yẹn kí lẹ tún fẹ́ kó tún sọ sóbù yín ni ẹ wá lèmi gbé fún àbúwá wọ́n ti wá kó rọjà àwọn òpònú tó ti sinú kọ́kọ́ sáré lọ náà àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì òfò lábẹ́ wọn ó gbérọ wá fún wọn ṣé owó ni mo ní kẹ́ ẹ dá ni ṣé gbà tán débí ṣe mo gbowó lọ́wọ́ yín ìgbà tẹ́nìyẹn sọ̀rọ̀ sọ ẹ fún gift ìgbà tẹ́mi sọ̀rọ̀ ṣé mo gbowó lọ́wọ́ yín àbí gbà tó ń lọ mo ní kẹ́ mo gbà kan nọ́mbà mo ní kẹ́ ẹ dáwó fún tó bá dérú ọ̀dọ̀ yín ni ẹ ti ní ó yẹ máa dáwó fẹ́ nìyí ẹ máa dáwó fún I don't do church I'm an activist not a blogger not ordinary blogger gan because blogger gan investigative blogger gan òun gan lọ́pọlọ ju àwọn normal fracas ni mo lè pè yín tó jẹ́ pé dídì gbé tọ́pìkì kan wá rí láyé kẹ́ wá mú tọ́pìkì yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí kí wọ́n náà sọ̀rọ̀ wákà èmi mò ń sọ̀rọ̀ 3 hours láì sẹ́mi mu láì ní sinmi mò ń rojọ́ 3 hours wákàtí 3 mò ń rojọ́ wákàtí mò ń analyse fún 3 hours 4 hours kí n tó máa gbé àwọn èèyàn gòkè mo dẹ̀ ti ń ṣiṣẹ́ mi bọ̀ láti yọ ọdún ìwá mi ò dé ọ̀fun mi ò lẹ̀ ọ̀rẹ́ àìpò má gogo lẹ́nu tá a bá máa pò má gogo lẹ́nu àwa ọ̀rọ̀ mi sí àwa mo ń tá pè sómi tá pè sínú ẹ̀ á gbé mu òyìn ó là wáwà òyìn ó là wáwà àìpò má gogo lẹ́nu kì í ní kọ́lọ̀ pípò gbẹ̀ kó gbẹ́tọ̀ fún ẹ̀mí kó ní gbẹ̀gbẹ̀ mọ́ gbẹ́tọ̀ fún àdèlè ní pé kí agogo kó mọ̀ kangó àdè ní kó mọ̀ dùn tiẹ̀ kò lè ṣeé ṣe táwa lẹ́yìn tẹ́ fẹ́ mú mi lò ohun tèmi ò lè mú torí wípé mi ń ṣẹran yín ẹni tí ó ṣẹ̀yìn ẹni tí ó ròyìn ẹni tí ó bú yín ẹni tí ó bá yín jà ó ṣàlàyé ọ̀rọ̀ ni ó dẹ̀ ní táwọn ò bá gbéyàn ó léyàn 4 làwọn ò gbé yóò gbé Dàrósà yóò gbé Wùmí yóò gbàdúrà yóò sì gbé DJ Bami torí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn làwọn tí wọ́n mọ̀ nípa tó ṣẹlẹ̀ wọ́n ó jẹ́wọ́ táwọn bá fẹ́ ṣiṣẹ́ àwọn táwọn bá bẹ̀rẹ̀ ṣe àwọn máa jẹ́wọ́ ṣóbú yín ni iṣẹ́ tá a ṣe ó gbọ́ ni ó rí bó ṣe ń dùn ni kò lè jọ sẹ́yìn kan lẹ́wà jókòó lórí burúkú tẹ́wà máa bú mi ebú náà bú yín làpá bojú àbá bímú ẹ ti ya wèrè àwọn ẹlẹ́ni tí ó ṣẹ̀yìn ẹni tí ó ròyìn tí ó sọ̀rọ̀ sí yín kò bú yín awáníwọ̀ kan kọ́tìsì ìyẹn kan máa wọ̀rí lórí black app yìí mo challenge I gave you 7 days mo fẹ́ rí ẹ lójú ọ̀nà nínú ilé mi tó bá pẹ́ lóòótọ́ ẹgbẹ́ ẹyẹ ni àbí kọ́tìsì olórí burúkú tó pèrè ẹ ní ẹ kọ́tìsì tó pèrè ẹ ní ẹ mo fẹ́ rí ẹ lójú náà láàárín 7 days balẹ̀ sí ojú ọ̀nà lé mi mo fẹ́ rí ẹ kó kanlẹ̀kùn mi báyìí kó wá gbé mi torí ẹ ti ní ẹ fẹ́ wá arrest tẹ́ni ọlọ́pàá must arrest you ẹ yá wèrè ẹjọ́ eléèkéré nú ayé ẹ máa dúdú kéèsì mo tó ti wà nínú tébù mi ń ta ẹsẹ̀ tán ìpẹ́ tí sàn wa ń ta aṣọ tán ẹsẹ̀ tí ròyìn tún fi gbé wa lọ sí Google kó lọ tẹ̀ ọ̀rọ̀ tèmi ó ṣe pé tẹ́ni ọmọ ológo tí ó gbé lọ sórí Instagram tí ó gbé lọ sórí TikTok tí ó gbé lọ sórí Facebook ara á gbé lọ ní website straight ni Google ti gbá wa ó sì lé ìròyìn gbé èmi mò ń bẹ lórí Vanguard mò ń bẹ lórí The Nation mò ń bẹ lórí Tribune mò ń bẹ lórí Daily Independent mo wà bẹ́ẹ̀ ìròyìn mélòó ló gbé yẹ ẹ rí orí ẹ burú ọ̀rọ̀ tí ìròyìn gbé wa mo wà bẹ́ẹ̀ lọ Google rẹ̀ tẹ́ni ọmọ ológo aṣọ newspaper tó gbé mi rí aṣọ newspaper
kókó inú ìwé ìròyìn gan tún gbé mi ní Nàìjíríà orí ẹ̀ dàrú Tenny ọmọ ológo èsì public figure but èmi ò ríra mi bẹ́ẹ̀ torí mi ò ní gbéraga tó bá jẹ́yìn ni pépà bíi mélòó kan ti gbé pépà 8 gbé mi lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí Wùmí petition mi tí Wùmí petition tó purọ́ tó lèmi náà wà lára àwọn tó wá àtàkì inúlé ìròyìn ò gbé mi rí ìgbésí ayé mi olórí burúkú ó lè èmi bẹ lára àwọn tó ń fi phone number threatening mi tí ìmọ̀ nọ́mbà rẹ̀ rí tí ìsínú Nàìjíríà tó ní mò ń bẹ lára wọn ìròyìn tó gbé mi 8 ní lẹ́sẹ̀kẹsẹ̀ Daily Independent Tribune The Nation newspaper Vanguard The Drum pọ́pọ́ lọ bí 8 ló dálẹ̀ lẹ́ẹ̀kan náà wà ìgbà tí kan tó sọ pé òun mọ̀ nípa akú tó pa Sunday wọ́n tó kàn sí wa àtúnṣọ ìyẹn tó jáde news ti gbé wa paper tí ti lè gbé àti the public figure olórí burúkú nìyí ṣé mi bẹnu àwọn tó máa ń parọ́ ni ẹ̀rí ni mo ti mú wá fún ẹ ohun tí wọ́n sọ ń bí ọwá ní kẹ́mi mú ìyẹn lọ́dún yìí ó ní kẹ́mi mú kí n bá tó bẹ́ẹ̀ kí n mú voice note ìyá Túndé síta wá gbà lórí fóònù mi orí ẹ̀ burú wá gbà lórí fóònù mi orí fóònù mi ní jẹ́ fún yín jẹ́ fún ẹ gan màtọ́ ìtún ṣé ń wọlé màá tún yín jẹ́ fún ẹ bọ́ jẹ́ yín díẹ̀ jẹ́ fún ẹ. Olófo ló ń bínú ológo olófo ló ń bínú ológo. Jẹ́ yín títí ní jẹ́ fún ẹ bẹ́ẹ̀ kó lè mọ̀ pé bọ́ jẹ́ yín lẹ̀ jẹ́ kí n wò bóyá ní ìfẹ́ kóhun bọ̀wọ́ iye ok ìrà bọ̀ náà bọ̀. Mami Tempraje olófo ló ń bínú ológo olófo ló ń bínú ológo Tenny ọmọ ológo tó dáskì ẹ fẹ́ kú. Àwọn tó ti ṣe fún already. Wọ́n bú èmi àti Mọ́mí Tempraje láàárọ̀ bí ẹni pé wọ́n ní ìyálé. Ó ṣe bẹ̀rẹ̀ ni. Mọ́mí Lizzy wọ́n ṣẹ̀bẹ̀ wọn tí ní kankan. Mọ́mí Lizzy ló lè bá yín 1 million mo kí yín àìsáìtì. Àwọn èèyàn tó lè wá sí abẹ́ profile yín tán máa sọ fún yín pé lóòótọ́ tí ìyá Túndé ṣe ni tí Tenny ò bá ní proof ẹ̀ kò ní lọ́wọ́ èmi nìkan kọ́ ni mo ní lọ́wọ́ mo máa ń pín kiri àmọ́ ti jẹun eléyìí kan bọ̀ màá yín díẹ̀ jẹ fún ẹ bẹ́ẹ̀ dẹ́n bẹ̀rẹ̀ látòkè Àbíkẹ́ sọ̀rọ̀ Mọ́mí Lizzy ó dẹ̀ pa Àbíkẹ́ wà níbi iṣẹ́ kó lè tètè bọ́lẹ̀ padà ó yá sọ̀rọ̀ sókè jẹ́ máa play video mi jẹ́ máa wá fídíò tí mo ń wá lọ jẹ́ máa wá nǹkan tí mo ń wá sọ̀rọ̀ mi ò sẹ́yìn omi rò wọ́n olórí burúkú mi rò wọ́n. èèyàn ò ní ṣèyàn èèyàn ò ní ròyìn wàláhì iṣẹ́ tí ẹ rí ní àárọ̀ yẹn mi kò tẹ́ nígbà it's not like that o ṣé Tenny ọmọ ológo ló ń sọ̀rọ̀ ní ṣebí wọ́n gbé èèyàn wọlé ni ó dẹ̀ sọ̀rọ̀ ó fi opinion ẹ̀ sílẹ̀ àwa la máa mú ṣẹ́tẹ̀ kò sépè tí wọ́n ṣẹ́tọ́ fún Mọ́mí Lizzy Àrólé àti Mọ́mí Tempraje kò sọ̀rọ̀ tí wọ́n sọ́tọ́ fún yàrá ìyá wọn èpè ni wọ́n blọ́ọ̀kù mi dànù wọ́n máa blọ́ọ̀kù èpè náà ń ṣe torí kíni ẹ wá jẹ́ kí tètè sọ nǹkan tí màá sọ mọ́ mi káwọn olórí burúkú yẹn tún tó dé kọ́ tún tó flag kọ́ tún tó gbé péjì mi wálẹ̀ bíi tànà àwọn olórí burúkú tí mi ìṣọ́ tó ń ṣọ́ mi. Mọ́mí Lizzy Àrólé ẹ sọ̀rọ̀ mà. ṣebí ẹni kì í sọ ìyá Túndé ni mo ń pè jẹ́ ara sún síwájú díẹ̀. wọ́n tún kò sọ fún ẹ pé mi ò sí ilé ni ó pè mí kan kò lè sọ ní ọ̀la ìpè mi ṣètò fún mi onímọ̀ àti kánà ni. ṣé ń gbọ́ ìyá Túndé nù iye má ti dèbí tí mo fẹ́ kó dé máa yín ilẹ̀ díẹ̀ á mọ̀ bò irọ́ ìwọ ọkọ ni mo fẹ́ play jẹ́ n play díẹ̀ bí. ṣùgbọ́n. àwọn kan náà ti pè mí láti lọ́jọ́ mo sọ fún wọn mo ní ilé ayé ìwé ìbùkún Ọlọ́run ló mú ní gbà láì sí láàlàyé kò fẹ́. ṣé kí sẹ́ òun yá tó dérè orí ẹ̀ ti dàrú máa play rẹ̀ tán. ìyá tó dénú má play tán mo máa kọ́ ti yín pépèpé ni ṣùgbọ́n ìyá tó dénú tó jókòó ó ti rí i wo nígbà tí àwa ń re ṣọ́ọ̀bù rẹ̀ rí tí àwa kọ́kọ́ jẹ́ yín kíní ilẹ̀ tí iná yẹn ṣáàdù yẹn ti pọ̀ jù ó rí mo lò kíní iná yẹn o mo lò kíní iná yẹn kó lè show because mi fẹ́ fi sí black kó má lọ yí lọ bò mí tí n bá fi sí
wo ṣọ́ọ̀bù ìyá Túndé ló ń wò yìí wàá rí sórí pé ìyá Túndé ló jókòó síwájú ta ìyá Túndé ló ń wò yẹn so ti rí ṣá wàá rí pé ó wọ white ó wọ top white ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn béèrè lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ ṣé ṣọ́ọ̀bù rẹ̀ kọ́ ni àbó nǹkan lélẹ̀ ó sáà ti rí báyìí ó rí pé ó ń rojọ́ gan lórí fóònù wàá rí pé ganṣe ló ń rojọ́ fún ìwọ tó wà lórí Facebook tọrọ lórí burúkú yín sọ pé rọ́nà ń pamọ́ ìyá Túndé ṣé ìyá Túndé kọ́ ẹ̀ ẹ lè rí mi ò ní post bá pé yẹn lè fẹ́ kí n post mi ní post lásìkò bá tó ẹni kí ìyá Túndé petition mi nǹkan míì tó sọ gan-an ṣọ́ọ̀bù gan tẹ́ẹ̀tì gbọ́ǹtà gan á bá gbé jáde wọ́n á sọ yín lóko pa ni wàá mọ̀ pé bó ṣe ń déètì ọlọ́pàá lèmi náà bímọ fọlọ́pàá mo dẹ̀ láwọn ọ̀rẹ́ ọkọ ọlọ́pàá tó pọ̀ tí mo dẹ̀ lọ́ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ọkọ ọlọ́pàá tó pọ̀ wàá mọ̀ ìwọ ń déètì ọlọ́pàá ni ìwọ wọn náà mẹ́yìn lẹ̀ nínú police station èmi ò mẹ́yìn lẹ̀ wọ́n fẹ́ èmi ni mi ò mẹ́yìn lẹ̀ ẹni tó sọ fún mi pé òun ò rí òun lélẹ̀ tẹ́ ẹ̀ bá ti rí ẹ lè rí ọlá pé kíní iná shadow kíní ti pọ̀ jù ẹ nídìí kò nídìí kẹ́ ẹ rí ìyẹn náà ti tó mọ́mí Lizzy kílẹ̀ yìí rí jàre ẹ sọ̀rọ̀. ìyá mi ṣe rí nǹkan tèmi kàn rí ń bẹ̀ ni pé à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ẹ lára kì í tán bọ̀rọ̀ ṣe rí láàárọ̀ yìí mo kàn wá nílé mo bá kàn ń tẹ mo ṣà ń tẹ fóònù wò bóyá ẹ máa wà online mo wá rí platform yẹn tó ń sọ̀rọ̀ mo wá dúró mi come up mi gbé sí kinní mo ṣà ń wò bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn ìgbà tí mo wá rí mọ́mí mo wo comment Àbíkẹ́ Adé náà wà ńbẹ̀ mo wo comment so bọ́n ṣe tako Mummy Temperature nìyẹn wọ́n wá sọ̀rọ̀ nípa ti bọ̀bọ̀ Adex yẹn pé ẹni tó bá wà ní court ṣó máa ṣe kinní kan tó máa ṣe kinní jù proof wo ló ní kinní kan ṣé tó bá rí cortis ṣó lè dá a mọ̀. ṣé ìgbà àyàtì tá a jọ ń ṣe tó náà wà ní Justice Mobile sáyàtì ò ti halẹ̀ kò ti sọ fún wọn rí sáyàtì gbére ẹ̀ pamọ́ níjọ́ tó ń bínú sí Wùmí sáyàtì purọ́ orí wọn ti dàrú because olóòórùn làwọn ni àwọn cortis ẹ̀mọ̀ páwọn cortis olóòórùn mà náà máa ń ṣe bẹ́ẹ̀ mò ń gbọ́ yín. So bí Mummy Temperature kò òun gan wọn come up ń bẹ̀ wọ́n kàn fún wọn ní mẹ́sẹ̀gì ni pé kinní kan ṣàǹtà àti calm wọn down èmi náà wá sọ fún ọ pé you better pick another topic leave Tenny alone ó tán o bọ́n ṣe explode nìyẹn o bọ́n ṣe ń bú Mummy Temperature náà ń bú everybody wọ́n mú Àbíkẹ́ Adé nígbà tí kò ń ṣe bẹ́ẹ̀ pé kinní kan wọ́n já wálẹ̀ wọ́n mú kúrò ń bẹ̀ ìkan wà nù wọn tó yẹ pé mo ṣe mistake tí mi wo orúkọ ẹ̀ torí ìbínú ni mo fi off kinní yẹn láàárọ̀ yìí ìyẹn náà sọ pé ọ̀rọ̀ tí yẹn ń sọ ẹni yẹn máa ń wá síbí tí n bá rí màá mọ̀ mi wo orúkọ ẹ̀ ẹni yẹn sọ pé ṣé àǹtí Tenny ṣé kinní kan nǹkan tó ṣà ń sọ lọ́jọ́ láàárọ̀ yẹn àwọn yẹn ló side bí ìgbà téèyàn bá ń bẹ̀rù wọn tó ń ṣe kinní but nǹkan tẹ̀mí kàn rí bẹ́ẹ̀ sísá Tenny ṣe rí àwọn wèrè yẹn àwọn ẹni tó sọ̀rọ̀ yẹn torí mi gbàgbé gẹ́gẹ́ bí wèrè ni torí ẹni tó bá níyà ńlé kì í búyà oníyà àwọn tó rí rí tó mọ̀ rí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí bí wọ́n ṣe nítorí social media ló fi ń sọ̀rọ̀ sí èèyàn bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí wọ́n sọ tán náà bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ mi ṣe kọ́ tẹ̀ kó lọ́dọ̀ wọn nìyẹn so nǹkan tẹ̀mí kàn rí bẹ́ẹ̀ ni pé ṣe rí gbogbo evidence bá wà lọ́wọ́ yẹn keep ẹ̀ dáadáa ṣe dẹ̀ rí Adex yẹn ṣe mọ̀ pé àwọn tí wọn jẹ́ nǹkan kan náà máa ń gbéraga àwọn tí wọn ẹlòmíín máa ń parọ́ pé òun mọ ọ̀gá kinní kan ṣé mọ̀ pé ọjọ́ tí Adex den sọ̀rọ̀ I was on the platform that very night mo wà ń bẹ̀ lóru ọjọ́ yẹn tó ń sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ with proof even the way you were interrogated him mo ń comment lọ́dọ̀ mi àmọ́ ní this woman she is very brilliant tó dẹ̀ jẹ́ pé tó bá jẹ́ ẹni tí ò sí inú wọn ni tí ò máa ṣe rí kò ní vomit gbogbo nǹkan tó vomit jáde yẹn pé àwọn sì ń ṣe investigation pé àwọn mẹ́rin náà máa kó pé wọ́n lè wá mú pé even ìgbà ó tó stage kan tó ní àwọn làwọn lọ sí ilé prime boy ilé ìyá ẹ̀
ilé ìyá ẹ̀ báwọn fẹ́ jẹ́ lọ wá sọ pé àwọn èèyàn dẹ́ bóyá ó mọ̀ ń pa ẹ̀ lóòótọ́. bóyá ó mọ̀ ń pa ẹ̀ ó láwọn dẹ́ ti investigate pé private ò mọ anything nípa ẹ̀ kò sí nǹkan kan tí ọwọ́ private ò sí ń bẹ̀. àwọn òdẹ kí dédé ṣèdájọ́ ènìyàn. bẹ́ẹ̀ ni ó láwọn ìṣèdájọ́ ẹnìyàwó ó láwọn kì í fìyà jẹ yẹn níyàwó ó sọ̀rọ̀ tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ẹbí níbèrè kan tẹ́ ẹ̀rántí sọ́nsìn tẹ́ ní ṣé Mohbad bóun ló ṣe rí Mohbad sí ṣé Mohbad jẹ́ ọmọ kan tó jọmọ líle ṣe àmọ̀ pé ẹbí lọ́jọ́ yẹn tó le sí wọn tí ó rùdù sí wọn tó rùdù sí wọn ṣe mọ̀ pé mo gbọ́ yẹn lọ́jọ́ yẹn ó wá ìdáhùn tó dáhùn ni pé ó ní Mohbad ó ní very quiet ó ní even ó ní tó bá rí gbogbo ọmọ ló máa ra kọjá síbì kan tá a lọ jòkó sí kọ́nà ibì kan ó ní kí lórúkọ máa yìí tó ọ̀gá wọn yìí ó ní yẹn ló máa lọ bá táwa pè jáde ó ní Mohbad ó ní kò rude ó ní he is very very quiet so ṣe rí àwọn tí wọ́n mọ̀ nǹkan kan ok bọ̀bọ́ yẹn ìdíwé bó ṣe sọ̀rọ̀ yẹn ẹni tó bá rí ẹ̀ bá pé á mọ̀ pé bọ̀bọ́ yẹn lóòótọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ jáde so ṣe ara àwọn wèrè tán kàn ṣẹnu fórófóró wèrè ni wọ́n ẹni tó bá bí yálà yẹ ẹ̀dá kó máa bọ̀ wèrè ni wọ́n. àbí ó yẹ kán lè wá sórí platform mi kán wá máa ya wèrè bí ẹ má dùn lọ́dọ̀ yín kán wá sọ̀rọ̀ ẹ má dùn lọ́dọ̀ yín ọ̀dọ̀ mi ni kẹ́ ẹ wá tẹ bá mọ̀ pé ẹ̀yin lè wọlé ẹkùn tẹkùn lọ ẹ wọnú ilé mi wá kẹ́ wá bá mi nínú ilé mi. tẹ bá gbọ́ ìtukùtù tó ń vọ̀ mí tì ní àárọ̀ yìí mo ní ha mo ní ha mi gbọ́ mo kàn lọ́wọ́ kọ́mẹ́ntì kò tiẹ̀ nídìí mo wá sọ fún ọmọ ní you guys you should leave Tenny alone you can't you pick another topic ó tán o bó ṣe he mọ́ mi Tempraje náà he èmi náà èmi kàn fi wọ́n lẹ̀ mú kúrò láwọn torí ṣe mọ̀ ọ̀rọ̀ ẹni tí ò bá tó ní náà tó bá gbọ̀nà dé ní lọ́rọ̀ wọn àjẹkùn ìyà ló máa jẹ àwọn tí wọn lè dàgbà torí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ mo rí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ṣé ẹ bóyá ẹni tó máa fi yín gẹ́gùn yóò ní kúrò lórí ayé yín títí ayérayé ni ẹni tí ò ṣẹ̀yìn tẹ́ ẹ̀ ń bú tẹ́ ń ṣépè fún ṣé wọn mọ̀ pé èpè máa padà sórí elépè ṣé nǹkan tá a tiẹ̀ sọ fún wọn láàárọ̀ yẹn ṣó báàdì ni tán dẹ̀ gbaná jẹ tèmi ṣáà ní pé ẹ wà very careful. àṣírí ti tú wọ́n ti tú àṣírí ilé wọ́n tú àṣírí pé inú ilé ní kẹ́ wá kú rẹ sí wọ́n tú àṣírí many things nípa wọ́n tó wá tú àṣírí ara wọn tán ní ìkan oṣù nínú wọn ní í sí ọmọ ẹgbẹ́ Mohbad ìyẹn ń tiẹ̀ another kinní ni ó dẹ̀ ló bá wọn kíní inú ilé ló láwọn òun bá wọn nu ẹ̀jẹ̀ olórí burúkú bá wọn nu omi tí Mohbad bíṣì ká kúlù fún ìyá yín ẹsẹ̀ ìyá mi. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn kò tó nǹkan téèyàn ń lo àdábẹ́ wèrè ni wọ́n gbogbo ẹ̀gún tán gé láàárọ̀ ó ti padà sórí wọn àti ìran wọn ó ti padà sórí wọn torí Bíbélì sọ pé bàbá jẹ èso ní aginjù eyín kan àwọn ọmọ tí wọn mọ dílé. so ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ òdì tó ti sọ láàárọ̀ sẹ́ni tí ó ṣẹ̀ wọ́n orí ó ti padà sórí wọn àtàwọn ẹbí wọn wọn ò ní bọ́nú ẹ̀ ẹni tó bá ní òun máa ṣàtakò justice fún ọmọkùnrin yìí ṣáàrì kò ń ṣe ọmọ tó kù ilé lèèyàn tún gbèjà mọ́ àwọn ọ̀dọ́ tó kù tó ń bọ̀ lèèyàn ń gbèjà náà pé kírú ẹ̀ má continue bẹ́ẹ̀ so ẹni bá rò pé kíní yóò ní stop ilé ẹ̀ ló kàn ayé ẹ̀ ló kàn gbogbo àwọn tó láwọn ṣépè láàárọ̀ tán láwọn bú mi tó mú mi Tempraje bí Kristi ti ń bẹ tẹ́mi ẹ̀ bẹ wọn ò ní tó mi lọ́jọ́ orí tó fi máa fàyè sílẹ̀ torí kò sẹ́ni tó ṣẹ̀ wọ́n mi ò sọ̀rọ̀ òdì sí wọn kò sẹ́ni tó bú wọn so ẹnikẹ́ni tó bá wò mí sùsùn tí mi ò ṣẹ̀ tí mi ò bú tó bá ní èmi lòún fẹ́ máa gbé lọ́kàn gbóná kò ní tó mi lọ́jọ́ orí tó fi máa fàyè sílẹ̀ torí mi ò bú àgbà wájú mi wọn ò mọ orí ẹ ṣé torí pé èèyàn ti join yẹn pẹ̀lú TikTok ló di pé you can talk to anybody anyhow because of what is it because of pinnish money they are giving you or how much are they giving you on this platform I mean on the TikTok that make you to insult your head people so tèmi ní pé ṣe rí wọn ẹ ṣáà wà careful lára wọn that's my own ẹni tó bá pè bí ẹni tó bá pè bí kà sílẹ̀ orí ara ẹ̀ la fi gbé Bíbélì gan sọ pé ẹnikẹ́ni tó bá gbé ọgbà tútù lè jò máa bùsàn àwọn náà ní ìdààmú ayé wọn kọ́ máa bá yí torí kò sẹ́ni tó bú wọn bọ̀bọ̀ tó wá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn kò dárúkọ any of them kò bú wọn kò sọ̀rọ̀ sí wọn ọmọ yẹn kàn máa fi ìmọ́lẹ̀ sí nǹkan ni kò bú ẹni ẹgbẹ́ kò sọ̀rọ̀ as an intelligent guy that very day because I was on that show till the end so orí wọn dàrú so jẹ́ nǹkan tí mo ní kí n sọ o tí máa tún lọ́rọ̀ mi ó jẹ́ ìwọ̀nba tí mo lè sọ ń bẹ̀ bẹ̀ torí ara wọn náà máa fi gbé.
ẹ má bínú mà. ẹ jọ̀ọ́ mà. mi ò bínú. Thank you so ẹ much. jẹ́ kí ẹ má èmi bínú náà ẹ jọ̀ọ́. sọ̀rọ̀ torí a fẹ́ lọ resume síbi iṣẹ́ a fẹ́ lọ resume síbi iṣẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú À ń àti gbọ́ yín. tẹ́ni ẹ kú iṣẹ́. ṣé ẹ rí mo fẹ́ kọrin kan tẹ́ni lọ́kọ ìyá yín o ṣàṣàǹgẹ̀lẹ̀ tẹ́ni Ìyá lọ́kọ Mohbad ìyá ni ó sáwọ́ yín ojú fún mi. ṣàṣàǹgẹ̀lẹ̀. Ìyá Mohbad tẹ́ni ló ò sáwọ́ tọrọ ojú. aṣọ wọ̀ lọ́wọ́ wọn o tẹ́ni ò tọrọ ẹ̀wù wọ̀ lọ́wọ́ wọn tẹni tí níyàwó bá àwọn dùn idiot. kọ́ nìyẹn. bí ẹ lógún ẹrú. Mìíràn níwọ̀n gbà pọ̀n o tẹ́ni lọ́kọ ìyá àwọn o ṣàṣàǹgẹ̀lẹ̀ tẹ́ni bí wọ́n ọkọ lógún jẹ́ ẹrú bí wọ́n níwà ìfà ọgbọ̀n tẹ́ni ilẹ̀ ọ́fíìsì o. burúkú làwọn pípù yìí wọ́n dẹ̀ ń da péjì ẹni yẹn láàmú torí pé ó ń kọrin. wọ́n fúláàgì yìí ni ogun ló máa palẹ̀ wọn Ah, lórí. àwọn èèyàn ya àwọn èèyàn ya wèrè ẹ̀dọ́kútàbù ẹ̀dábò lẹ́ta pápápọ́pọ́ sẹ́ni sọ̀rọ̀ tẹ́ni sọ tán. ẹ gbọ́ mi ì tí ì sọ nǹkan tí mo fẹ́ sọ tán mi ì dẹ̀ ní sọ̀rọ̀ tán nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣé ẹ rí ní mo wà ní péjì kan láàárọ̀ yìí èèyàn kan comment ó ní pé gbogbo fídíò tó ń wá kiri ó wà lọ́wọ́ òun lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n já ẹni yẹn bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n já ẹni yẹn bọ́ mi ò fídíò wo orúkọ ẹni nìyẹn bọ̀ mo rí mẹ́sẹ̀jì yẹn ṣé fídíò Mohbad àbí. kí wọ́n sáré lọ mi ìfẹ́ bẹ́ẹ̀ ni nílé wọn yẹn mi wọ́n fẹ́ kílìkì orúkọ ẹni yẹn kí n tó kílìkì orúkọ yẹn wọ́n ti jẹ́ nìyẹn bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti jẹ́ nìyẹn bọ́ so nǹkan tí mo wá fẹ́ sọ ni pé àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n ní evidence bí máa yẹn tó ṣe jáde èèyàn tó ní confidence tó jáde tí ò bá síbẹ̀ kò lè jáde nígbà tí òun ṣe olóòórùn èèyàn tó bá jẹ́ pé kò ná agbára kan ló máa sọ pé kínní irú èèyàn bẹ́ẹ̀ orújọ́ yẹn báyìí èmi gan mò ń gbọ̀n ni ìgbà tẹ́ni yẹn tọrọ mò ń gbọ̀n ni mi ò lè sùn mi ò sùn mọ́jú mà mi ò sùn mọ́jú because àwọn yẹn ti gbá research wọ́n ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bọ́ wọn ò lè gé fún wa wọn ò lè gé fún wa wọ́n fẹ́ kán wá síta káwọn mú wọn kán wá jẹ́wọ́ ara wọn pé nǹkan tí mo ṣe rè o àwọn yẹn ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àwọn yẹn ti mọ̀ ọ́ bọ́tọ̀ wọn lè sọ pé ká gbọ́ lẹ́nu àwọn báwo ni wọ́n ṣe máa sọ ń ta pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ wọn ò lè wá sọ bọ̀ àwọn yẹn ti mọ̀ already ìtòrí ẹ̀ ló ṣe ní confidence láti jáde pé nǹkan tó ṣẹlẹ̀ àwọn báyìí báyìí la máa mú kó tó di pé wọ́n lè jẹ́wọ́ gbogbo nǹkan tó bá wọn ẹlẹ́nu ni kò sọ àwọn tó ń sọ̀rọ̀ tó ń bú gbogbo àwọn tó ń jà fún justice ṣé justice làwọn ń jà fún ni àbí kí nìkan tó ń jà fún gan-an mi kò tẹ́ yé mi n tó ń jà fún nǹkan tó ń bú gbogbo èèyàn tó ń ṣépè fún gbogbo èèyàn tó ń dojúkọ eléyìí kò tẹ́ yé mi gbogbo tó ń jà fún gan nítorí nǹkan tó ń jà fún gan àmọ́ ẹlẹ́yìn jà fún justice ọ̀tọ̀ nìkan tẹ̀ ń bá kiri ẹlẹ́yìn kan ń parọ́ irọ́ wo ló ń pa èèyàn kan ṣàlù kọ́mẹ́ǹtì lẹ́yìn pé òun ní gbogbo fídíò yìí lọ́wọ́ tó ti sáré rẹ̀ dànù èèyàn kan ṣàlọ kú Yomi sọ pé ó fẹ́ wá fáwọn lẹ́fídẹ́ǹsì tó ń sọ pé àwọn fẹ́ pa yìí kí ni gbogbo yẹn ná ẹlẹ́yìn jà fún justice ẹ̀fẹ́ ká lẹ́fídẹ́ǹsì. àwọn host fún Mohbad báwo ni host fún Mohbad ṣe máa já ẹni tó fẹ́ sọ̀rọ̀ yẹn bọ́ lẹ́yìn tí mo pàǹtí làwọn guys. àléyàn sọ pé òun rí fídíò àwọn àti justice ti ń pè wọ́n ti mọ platform tó máa ń fún lówó. àti tẹ́ni mo fẹ́ screenshot kìíní ẹni yẹn àbí kí sáré mórúkọ ẹ̀ mi ò rí wọn jábọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn jábọ́ dànù ó ní gbogbo fídíò wàhálà tẹ́ ń ṣe wà lọ́wọ́ òun lẹ́sẹ̀kẹsẹ̀ náà jábọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá mẹ́sẹ̀jì yẹn tì mo wá gbogbo orúkọ yẹn tì lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó da bẹ́ẹ̀ ṣó da bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ̀ nǹkan tó máa lọ ṣe fẹ́ni ẹlẹ́ni báyìí mo tẹ̀ wá sọ lọ́kọ̀ mi pé àkílẹ̀ ní lọ kọ́mẹ́ǹtì fún báyìí kọ́ má lọ gbẹ̀yìn kọ́ má lọ ṣe léṣe nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní ìsìn èmi ò rò pé àwọn pípù yìí ń wá justice o ọ̀tọ̀ ní nǹkan tó ń wá o nǹkan tẹ́mi ṣáà máa sọ fún yín ni pé kẹ́ ṣáà wà very careful bọ́ mọ́ mọ́ pé kàn lè ṣe nǹkan kan fún yín wọn ò lè ṣe nǹkan kan irọ́ náà ló wà gbogbo ẹ̀ ẹnu náà ni orí blue app náà ni gbogbo wọn ti ń pariwo náà ti ń parọ́ ṣé o mọ nǹkan tẹ́lòmí jẹ́ kánú sínú ni ṣé o mọ ohun tẹ́lòmí jẹ́ sínú ni ẹlòmí kan tó gbé mi gan-an 100 years wọn ti gbé mi family ẹyàn kan ṣe ò ti gbé mi family ẹ o mọ nǹkan tẹ́lòmí gbé mi sínú o lè bá máa ọmọ kan wọ́n jà ní àdúgbò wa lọ́jọ́ kan ọmọ yẹn ọmọ kékeré báyìí ni àwọn ọmọ tó máa mú wá láti Kútọ́nù yẹn wọ́n dẹ̀ ń ṣára wọn àní àdá kò rán ọmọ yẹn ọmọ kékeré so ò lè mọ nǹkan everybody ẹnìkan gbé sínú o ibi títí ẹdẹ ti parí sí ibẹ̀ ní tẹlómi ti bẹ̀rẹ̀ o
so wọn ò ní rí yín mú o, wọn ò dẹ̀ ní ráwa táwa ń jà fún justice, wọn ò ní ráwa náà mú o, a dẹ̀ ní dààmú lórí ọmọ wa ò ní kú o, a ò ní rí wàhálà o, a ní dààmú gbogbo ẹni tó dúró láti máa jà fún justice pé nítorí Mohbad gan kọ́ la ṣe ń jà báyìí, Mohbad ní kọ́kọ́ là ń jà fún báyìí, à ń jà fún àwọn ọmọ títí wa náà tó wà lẹ̀, because anybody ní irúkọ báyìí lè ṣẹlẹ̀ sí now, anybody ní irúkọ báyìí lè ṣẹlẹ̀ sí, ọlọ́mọ ayẹ kí bí ṣẹlẹ̀ sọ́dọ̀ wa ni tẹ wá sọ pé àfi àwọn tó ń jà ìkan kú, àfi irọ́ náà ń pa. Okay, kí lẹ́yìn gangan wá ń jà fún gbà yẹn, tẹ́ sọ pé ń jà fún justice, kí nìkan tẹ wá ń jà fún gangan, ikọ̀ tó ń jà fún ni kò tẹ̀ yé mi, mo tẹ̀ ń béèrè lójoojúmọ́ pé kí làwọn pípù yìí ń jà fún gangan, ìtorí kò tí ì yé mi láti inú mi, kò tí ì yé mi kan tó ń jà fún. So àwọn pípù yìí wọn ò jà fún justice o, irọ́ náà ń jà fún. Èmi àárọ̀ ìgbọ́ program yẹn mo gbọ́, èmi ti wá rí pé irọ́ làwọn pípù yìí ń jà fún. So Ọlọ́run á ràn yín lọ́wọ́, Ọlọ́run á dẹ̀ fún yín lókun àtagbára o, títí tá a máa fi gba justice fún Mohbad o. gbogbo ilé o. Àní dààmú, ó dààmú. Gbogbo ilé ẹ káàsán bẹ́ẹ̀ o. Ẹ káàsán bẹ́ẹ̀ o, Tẹ́ni kú ọjọ́ mẹ́ta. Nọ́mbà 1 nǹkan tèmi kọ́kọ́ fẹ́ sọ ni pé o try gan, o gbìyànjú gan béèyàn ṣe ń gbìyànjú látòrí Yorùbá Nation láti jọ lẹ̀pọ̀ tipẹ́tipẹ́. Ó yẹ kó o mọ̀ pé náà Yorùbá Nation míì tí ọ̀tí ẹ̀ fẹ́ korí kíní ìṣe ọmọ àwa ọmọ àmà hate ẹ̀ ọmọ àmà soríṣiríṣi lábẹ́lẹ̀, àwa dẹ̀ mọ̀ pé òótọ́ ló gbé dání. Nọ́mbà 1. Nọ́mbà 2, ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn program tó ṣe ní ìjẹta, ṣe bí ìjẹta ló ṣe, tí bọ̀bọ̀ yẹn tú àṣírí wọn yẹn, ó ń dùn wọ́n káàkiri torí wọ́n mọ̀ pé fact ni bọ̀bọ̀ yẹn ti sọ jáde. Àwa ta dẹ̀ ń tẹ̀lé justice for Mohbad àti dìmọ́wọ́, àmọ̀ pé fact lọ sọ, ìyẹn lásán wọn máa jáporó kiri, wọn máa attack ẹ, wọn máa gbégbá bòsí wá lóríṣiríṣi. Ìwọ ni kò fi sùúrù ṣe, Ọlọ́run dẹ̀ bá jẹ́ kó rí ṣe. Àwọn tí wọ́n fẹ́ kó ṣe é ṣe yẹn, wọn ò ṣe justice for Mohbad, owó tó máa kó sápò ara wọn lọ wá. Ẹni tó ń ṣe wọn ò fẹ́ kó rí ṣe dáadáa ní irọ́ dẹ̀ lọ pa. Ọlọ́run á wo ọlá gbogbo abiyamọ tó kéńjọ́ yẹn tá lè sùn. Odidi ọ̀sẹ̀ oṣù kan mi ò lè sùn, mi ò lè díjú, because ṣe ni máa ń rò pé àwa tàbí mọ púpọ̀ báyìí, báwo lolúwẹ̀ ṣe máa, mo fi ń ṣírò ara mi lẹ́sẹ̀kẹsẹ̀, mo fi ń ṣírò ara mi, àwọn ọlọ́mọ púpọ̀. So kíní yìí kì í ṣe Mohbad nìkan là ń jà fún, gbogbo àwọn tó wà Nàìjíríà káàkiri ni, toró lè ṣẹ̀ síbòmíì kírú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. Tá bá ti rótìtọ́ nínú tẹ́lẹ̀ yìí ń sìn yìí, anybody mọ̀ pé yes, òtítọ́ ti wọ̀lú Nàìjíríà náà nìyẹn. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ kọ́ rí iṣẹ́ yẹn náà lẹ́ni bí. Ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pọ̀, wọ́n máa àtáàkì ẹ̀ tó mú lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n náà tó analyse ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, máa dùn wọ́n, máa gé wọn jẹ́, because òtítọ́ ọ̀dọ̀ ẹ lòtítọ́ ti jáde, ọ̀tọ̀ ẹ lọ ti rótìtọ́, ọ̀dọ̀ ẹ lèmi ti rótìtọ́. Pẹ̀lú nǹkan tí bàbá yẹn sọ yẹn, ó máa dùn wọ́n, máa ta wọ́n lára, bẹ́ẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú ẹ, Ọlọ́run ò ní fi ẹ́ lẹ̀. Kú iṣẹ́. Ẹ ṣé gan ni ma, God bless you. Èmi kúkú fún wọn lésì lọ títí, but àwọn ìyá oníyá tí wọ́n lè sọ fún pé ṣé bí ọ̀rọ̀ ṣe yẹ kó lọ lélẹ̀ as a host, tó wá mú àwọn ìyá yẹn, mo rí comment wọn mọ́ ṣe ń fún àwọn ìyá yẹn tó ń bú àwọn ìyá yẹn, nígbà tó máa sọ pé ìyá olórí burúkú ẹ̀ máa bú ìyá Tempra, ó ti yá wèrè.